ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàálù bàbá gbéra ní orílẹ̀-èdè Brazil wá sí ìlú orílẹ̀-èdè abínibí wọn ìlú Àbújá. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. nínú ìwé ìròyìn The Nation òun lèmi náà ti fa ilé ìyọ ìròyìn ayọ̀ ní o ṣùgbọ́n fáwọn òṣìṣẹ́ ìjọba tí ń bẹ nípínlẹ̀ Imo ni wọ́n ní gómìnà ìpínlẹ̀ Imo Uzodinma náà ló ti buwọ́lu 1,104,400 gẹ́gẹ́ bí owó oṣù òṣìṣẹ́ ìjọba tó kéré jù nípínlẹ̀ náà. Inú bíbí wọn ò fi iṣẹ́ mi rin ẹ̀dọ̀ fùfù wọn ò bẹ́ ọ lọ́wọ́ ẹ o. Orí adẹ́tù abìwà pẹ̀lẹ́ àwọn arákùnrin kan méjì rèé tí wọ́n ń tà porogan ní ìpínlẹ̀ Èkó. Ìjà ọ̀hún ó lágbára débi wípé ọ̀kan ó fi nǹkan gbá èkejì lórí ló bá ṣubú lulẹ̀ kò lè dìde mọ́. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Ojú dànù nínú ìwé ìròyìn Punch ó dàbẹ́ ni pé bó ti ń lọ ni mò ń tẹ̀lé ọ bó ti ń lọ là ń tẹ̀lé náà ni. Tẹ̀lé mi kí. Ó náà ni abẹ́rẹ́ kéré òun tọ́jà mi láàárọ̀ yìí o iṣẹ́ mi mò ń tẹ̀lé ọ kì í ni mo mú Punch orí Punch lọ́wọ́ mi ó sáré gbá Punch mọ́ inú ìwé ìròyìn Punch lélẹ́yìí ti jáde láàárọ̀ yìí tí wọ́n sọ wípé ní látàrí ìdìbò ọdún 2027 tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sọ pé apá igun gúúsù ilẹ̀ wa ni ọmọ oyè tí ó díje dupò ni ó ti jáde wá wọ́n ní kinní ọ̀hún ó dàbí ẹni pé ó ti fẹ́ fa ìpínyà ní apá àríwá orílẹ̀-èdè ilẹ̀ wa Nàìjíríà báyìí o. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló fẹjú sí o pẹ̀lú ipa ribiribi tí àwọn obìnrin ń kó ní orílẹ̀-èdè Nàìjíríà ìpín 30% péré òun ni nǹkan tí wọ́n ń rí jẹ níbi àwọn owó tí wọ́n ń gbé jáde àti àwọn nǹkan míì fún iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ọ̀gbìn. Ta ló sọ̀rọ̀ yìí ẹ gbọ́ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. inú ìwé ìròyìn Punch ó dàbẹ́ ni pé gbogbo àwọn ìwé ìròyìn náà ló kà ń kó ìròyìn tí mo fẹ́ mú jáde láàárọ̀ ìtàn sọ wípé ìjọba ìpínlẹ̀ Ondo ni wọ́n ti wọ́gi lé káwọn ṣe ayẹyẹ graduation fún ọmọ primary school àtàwọn ọmọ junior secondary school wọ́n láwọn ò tún gbọ́dọ̀ gbọ́ bẹ́ẹ̀ mọ́ nípínlẹ̀ àwọn o. ń bọ̀ wá ilẹ̀ Yorùbá díẹ̀díẹ̀ nù ilẹ̀ Haúsá ló dàbí èpo ti kọ́kọ́ bẹ̀rẹ̀. wo aṣẹ́jú ti pọ̀ jù. àwọn òbí náwó. láti nursery wọ́n tún gba sátífíkẹ́ẹ̀tì. wọ́n tún wá. láti kejì bọ́ sí kí ni wọ́n tún pè láti kindergarten bọ́ sí primary yóò gba sátífíkẹ́ẹ̀tì. yóò tún wọṣọ. bẹ́ẹ̀ni. ládé àti mọ́mí náà bá ya fọ́tò. ọ̀kẹ́jọ́ ń dàgbà ọgbọ́n rẹ̀ wájú àṣà jẹun. ẹ̀yin olùkọ́ ẹ kúṣẹ́ o ẹ kúṣẹ́ o ẹ̀yin olùkọ́. kí ló bínú o. Ọlọ́run ó pín wa lérè. nínú ìwé ìròyìn Punch ni mo ti rí ìròyìn títí ọwọ́ mi yìí 139 ó lé lúgba àwọn olùkọ́ fásitì ìpínlẹ̀ Èkó tí wọ́n pèrègede fi gbọ̀rọ̀ jẹ́ka ni wọ́n fi ṣẹ́ kalẹ̀ nítorí owó oṣù tí kò mọ́yán lórí. Ẹnìkan tó jẹ́ ọ̀gá àgbà pátápátá tẹ́lẹ̀ rí fún ilé ẹ̀kọ́ náà ló fohùn léde ìwé ìròyìn Punch lójú síta. jẹ́ǹta kọ́sọ́bọ́sì ní ìròyìn Daily Trust láàárọ̀ yìí níbi tí ìròyìn ọ̀hún tó ti ń pòwe o ó ní bí àlè yẹ ní bájú bá bẹ́ẹ̀ ni lọ bàbá là á pé ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Yelwatda ń lọ sọ fún Ganduje pé bàbá ṣe é rí gbàtẹ́ ẹ ti wà lágbàmí òṣèlú ilé ẹ̀kọ́ pàyàmọ́rí làwa sì wà ẹ̀yin tí ń ṣòṣèlú ti pẹ́ ọmọdé làwa ẹ̀yin yẹn làwa wà ìròyìn wọn gùn tàbá dàrin gbùngbùn ìròyìn àmọ́ kà á sí yín létí làárọ̀ yìí. nínú ìwé ìròyìn Daily Trust ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí kò tí ì sí àdéhùn kankan tá a ṣe àti ìjọba àpapọ̀ tí wọ́n mú ṣẹ o ààrẹ àwọn ẹgbẹ́ ASUU ló kẹun sọ̀rọ̀ ìwé ìròyìn Daily Trust ló ti jáde. nínú ìwé ìròyìn Daily Post nílé ti jáde tí wọ́n ti sọ wípé ẹ wò ó ẹnà sinmi làwá wà o àwọn aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ wípé àwọn ò mọ nǹkan kan nípa ti owó 300 bílíọ̀nù náírà tí Mákindé tí ó fẹ́ yá. nínú ìwé ìròyìn Daily Trust ni mo tún rí ìròyìn títí ọwọ́ mi yìí arábìnrin kan onínúure tó dá mílíọ̀nù 4 ó tún lé ọwọ́ 8 padà fún ẹni tó ní. àwọn ará ìpínlẹ̀ rẹ̀ wọ́n máa ń gbé oṣù bàràbàǹdẹ̀ fún un kódà ìyàwó gómìnà ìpínlẹ̀ náà ó ta lọ́rẹ ọ̀rẹ́ kí ló ta
àti wípé ta ni obìnrin ọ̀hún ẹ ó gbọ́ ìwé ìròyìn Daily Trust ló ti jáde. nínú ìwé ìròyìn Daily Post bákan náà ni ẹgbẹ́ òṣèlú APGA ni wọ́n ti sọ wípé tó bá dọdún 2027 àwọn lè má fi ọmọ oyè tí ó díje dupò ààrẹ sílẹ̀ torí pé àwọn náà àwọn ronú pé káwọn ó sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú náà Eze Okenwa náà ni ó sọ̀rọ̀ ń jáde. ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá fi òfin de títa èso èṣè tí wọ́n fi ń ṣe òrí sí ilẹ̀ òkèèrè oṣù 6 gbáko ni wọn ò ní fi kó jáde o ní orílẹ̀-èdè Nàìjíríà ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. àwọn ẹgbẹ́ àpapọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ńlẹ̀ wa ASUU ni wọ́n ti sọ wọ́n dé ọ̀rọ̀ bẹ́ni pé ìjọba àpapọ̀ wọ́n ń wájà wa ìwé ìròyìn Daily Trust ni ìròyìn ọ̀hún ló ti jáde láàárọ̀ yìí. àwọn kókó yìí àti kókó míì nítorí pé iṣẹ́ pọ̀ tá a fẹ́ jẹ́ àwọn kókó yìí láwọn máa mú wa àti àwọn òmíì o a ó sì tú ní ìpele ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ a ó jẹ́ kẹ́ ẹ mọ̀ òkodoro àti ìgbà tá a bá gbọ́n ìròyìn wọ̀nyí ọ̀hún yẹ́bẹ́yẹ́bẹ́ à ń kí yín láàárọ̀ yìí ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ àtúkù àjísòde lónìí òní yìí yóò sàn wá sówó yóò sàn wá sọmọ yóò sàn wá sí àìkú baálé ọ̀rọ̀ ọjọ́bọ̀ lónìí ire ńlá yóò tó wa lọ́wọ́ o ilé báyìí ni ìbọ̀ yé bọ̀ sí láṣẹ Ìdùmarè ire wa kò ní de tẹlòmíì a sì ní ràrìn fẹsẹ̀ sí àníjọ ẹni tí wọ́n ń wá fún aburú ire ni wọ́n fi wá wa rí o à ń kí yín lórúkọ Elédùmarè ọba akọ́dá ayé amú ìkíni wá fún yín ní ìkànnì wa níbí wípé ẹ tún kó ìdarapọ̀ mọ́ wa ìkànnì yín ìkànnì wa ìkànnì 99 pẹ̀lú ìyànmọ́sí tó gbé owó kọ̀pọ̀n síìpù ni wọ́n ń pè bí o Sip FM lẹ́ ń gbọ́ lọ́wọ́ ìlú òkè o látakàn mọ́lẹ̀ sí níjọba ìbílẹ̀ Kájọlà láwà lálé tẹpátẹpá sí bí ẹni akàn lérè bí ẹni àfèrè kan tá a ti ń gbáràkà sídà tá a ti ń sún sapá iwájú lójoojúmọ́ àsùn làá fi ń sún ẹkú kalẹ̀ abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. kámọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwòrán bí ọba tẹ̀rẹ̀ kárí ayé tó jẹ́ wá símọ́lẹ̀ alààyè láàárọ̀ yìí ò torí èmi máa sọ ọ́ lórí ètò pé gbogbo ojúmọ́ tó bá ti bá wa lórí èpẹ̀ lálàáfíà ojúmọ́ re ni ojúmọ́ re ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnnú ojúmọ́ ṣeré lọ́dẹ̀ yìí lọ́fíìsì yìí nílé iṣẹ́ yìí kódà ní ṣọ́ọ̀bù yìí lórí ọ̀kadà yìí lọ́nà oko yìí níbikíbi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé o àárọ̀ làwọn wà ó lókè o níjọba àbílẹ̀ Kájọlà ńpínlẹ̀ Ọ̀yọ́ ẹnìkejì mi ti sọ pé ìkànnì SIP 89.1 FM náà ni ẹ ti ń gbọ́ wá fáǹfààní àwọn tí wọ́n fẹ́ máa gbójú ayọ̀ wò wá lójú ẹ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa SIP FM òkè o ibẹ̀ náà ni alẹ́ tẹ̀ ń bọ̀ sí ibẹ̀ náà lẹ́tì máa rí abá tí ń tàkòtò ètè tí gbogbo ẹ̀ tí sì ń sẹ́ngẹ́mẹ́ngẹ́ tí ń wọnú ara wọn tí a máa fi gbogbo ẹ̀ tá a mọ̀ fi tó yín létí láàárọ̀ yìí ká máa wọnú ìròyìn ọ̀hún ní sàn-án Ọláyẹmí Oyèlékè lórúkọ tèmi. tó káwọnú ìròyìn ọ̀hún náà ni torí wípé a ò rọ́jọ́ mú solókùn jẹ́ kí n ṣíde ìròyìn láti apá bí nínú ìwé ìròyìn Punch àbò fẹ́ ṣíde látọ̀dọ̀ rẹ̀ ń bẹ̀ wọ́n. ìgbà tó o ti bẹ̀rẹ̀ àṣàtún a máa fàmọ́ra wa lọ́ni o ti Punch tí n bá lọ na Punch tèmi náà ní ìsìn Punch ó di méjì nù. ọ̀yọ́ de Punch raised to power 2. you punch me I punch you. nínú ìwé ìròyìn Punch ni mo ti kọ́kọ́ fẹ́ Punch ìròyìn yìí o ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti fi òfin de títa èso òrí ìyẹn èso igi ẹmi èṣè sí ilẹ̀ òkèèrè fún odidi oṣù 6 gbáko. ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá buwọ́lù fífi òfin de títa èso igi ẹmi èṣè sí ilẹ̀ òkèèrè fún odidi oṣù 6 gbáko. ọjọ́ ìṣẹ́gun ni iléeṣẹ́ ààrẹ fi ìkéde náà síta tí wọ́n sì kàn nípa fún gbogbo àwọn ìjọba lẹ́lẹ́kajẹ̀ka ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ó ti di òfin báyìí o wọn ò gbọ́dọ̀ ta èṣè sí ilẹ̀ òkèèrè mọ́. ìjọba sọ wípé òun gbé ìgbésẹ̀ náà láti mú àlékún bá ṣíṣe rẹ̀ ní ẹsẹ̀ kùkú àti ní àwọn ìgbèríko láti jẹ́ kí pípèsè èṣè yìí kó túnbọ̀ gbòòrò sí i. wọ́n tún ní àfojúsùn àwọn ni wípé yóò pa owó tó tó $300 mílíọ̀nù wọ àpò orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún. igbákejì ààrẹ Kashim Shettima ló kéde ìgbésẹ̀ náà tó sì sọ wípé àwọn tí ń gbé ìgbésẹ̀ tako gbogbo àwọn ènìyàn tàbí àwọn iléeṣẹ́ tó
tó bá fẹ́ máa ta èèṣì sí ilẹ̀ òkèrè wípé ó ti di òfin báyìí kò sì ní sí àǹfààní fún ẹnikẹ́ni láti ta èso náà lábẹ́ bó ṣe lè wù kó mọ ṣùgbọ́n kò dí ọwọ́ wípé kí wọ́n máa lò ó ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí àwọn tó wọ́n ní iléeṣẹ́ ní orílẹ̀-èdè yìí kí wọ́n máa ṣàmúlò rẹ̀ kí wọ́n sì máa ṣe bí wọ́n bá ṣe ń ṣe láti jẹ́ kí ìgbáyégbádùn ọmọnìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà kó túbọ̀ lọ síwájú sí i. Kashim Shettima ṣàlàyé pé àwọn ń gbé ìgbésẹ̀ náà láti lè mú kí èròjà tí wọ́n ń pèsè rẹ̀ àti nǹkan tí wọ́n fi ń ṣe lábẹ́lé kó túbọ̀ pọ̀ sí i kí ohun gbogbo kó sì máa lọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ìgbésẹ̀ náà ni ó sọ orílẹ̀-èdè Nàìjíríà di èyí tó jẹ́ wípé wọ́n ń pèsè èsè púpọ̀ tí wọ́n bá lè tẹ̀lé òfin yìí ó ti di òfin ó sì ti di àṣẹ báyìí kò sí títa èsè sí ilẹ̀ òkèèrè mọ́ títí oṣù mẹ́fà sásìkò tá a wà yìí. Ìwé ìròyìn Punch ẹ̀ jáde ẹ lè mú kẹyẹ̀ wò níbẹ̀. ìròyìn àkọ́kọ́ tí èmi ò náwó mú láàárọ̀ yìí náà ló jáde ò láti inú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí níbi tí gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma tó ti buwọ́lu owó oṣù òṣìṣẹ́ ìjọba tó kéré jù pé kí ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 104 104,000 fáwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ náà. Ìpinnu yìí òun náà ni ó ti wá jẹ́ kí ìpínlẹ̀ Imo kó wà lára àwọn ìpínlẹ̀ péréte tó ṣe pé àwọn náà ni wọ́n ti buwọ́lu àfikún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù níbàámu pẹ̀lú bí nǹkan ṣe ń lọ lágbọn ètò ọrọ̀ ajé nílẹ̀ wa. Gómìnà nínú àtẹ̀jáde tí wọ́n fi síta òun náà ni wọ́n ti wá ṣe àfihàn wípé àwọn ti wá fi gbogbo àwọn owó ọ̀hún àti àwọn owó kóríyá pé káwọn ó ṣe é nílànà tó yẹ pé yóò jẹ́ kí orí àwọn òṣìṣẹ́ kó wú pàápàá ilé igan náà wọ́n ní ọwọ́ rẹ̀ náà yóò tún ba àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ náà. Fún àwọn òṣìṣẹ́ tó yẹ pé wọ́n ti ń gba owó oṣù tí ó ti tó yẹn tó tún jù bẹ́ẹ̀ lọ gómìnà ti wá fi kún wípé àwọn ti fi ìdá 10 àfilé sí owó orí oṣù òṣìṣẹ́ láti rí wípé ní ìlànà gbangba làṣáàtà àti pé orí òjòrí òun náà ni àwọn fi kíní ọ̀hún ṣe pé kí kíní ọ̀hún kí ó kárí ilé kó kárí oko. Wọ́n tún wá sọ wípé àwọn náà tún wá ti fi àwọn àfikún àwọn ti fi kún àwọn ẹ̀ka tó ṣe kànrìnkànrìn tó fi mọ́ àwọn ẹ̀ka bíi ẹ̀ka ètò ìlera àti ẹ̀ka ètò ẹ̀kọ́. Ìròyìn ọ̀hún ó gùn ṣùgbọ́n torí àkókò wẹ́jẹ́ sáré mú bẹ́lẹ̀ ń jábà nítorí wọ́n ní àwọn kan pòwò wọ́n ti ẹ̀pọ̀ tó tún lé ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà bóyá kábẹ́rẹ́ kéré àti èmi àti ẹ̀ káwa náà ká lọ àmọ́ sí ibò. tó ṣiṣẹ́ ìjọba ni. a lọ apply ní minimum wage ni ṣé wọ́n gba minimum wage ni abẹ́rẹ́ kéré kó o lọ apply kó o máa gba bí 1 million something bẹ́ẹ̀ ní ìsìn. owó mọ̀ ní ibi orí jánisí là á gbé gbọ́n níbi orí mi ọ̀sà àti là ẹlẹ́dàá mi mọ́sá ìgbé mi débẹ̀ dandan ó ṣe wà nù. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yé o ìjà gbọ̀ngàn kì í tún nǹkan ṣe a máa ba nǹkan jẹ́ ni bẹ́ẹ̀ ni ó lè mú ẹ̀mí ré kọjá lọ o inú bíbí ìdí rèé tí mi ò ṣe fi iṣẹ́ mi rìn hàn ẹ̀dàn fùfù mi ò bí ọ lọ́wọ́ ẹ o orí adẹ́tù abèwà pẹ̀lẹ́ báyìí là ń pàǹkùrù pẹ̀lẹ́ ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ àwo pẹ̀lẹ́ kì í fàyà ohun afẹ̀lẹ̀mú kì í bàjẹ́ ohun afagbáramú kokoko nílé o. Àwọn ènìyàn méjì kan rèé tí wọ́n jẹ́ akọ wọ́n ń bára wọn jà ní ìpínlẹ̀ Èkó ọ̀kan ló sì lu ọ̀kan pa o. Ìwé ìròyìn Punch lójú síta iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi páńpẹ́ ọba mú arákùnrin kan ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ebuka Edundu. Òun ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lu èkejì rẹ̀ tó sì fi nǹkan ó fi gbá èkejì rẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Sodiq Ibrahim tí Sodiq Ibrahim kò bẹ̀sùbẹ̀gbà ó gba ìkúrújẹ lọ́wọ́ ẹ̀bọra. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ ìjà òun ni wọ́n sọ yí pé ó ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Madilas ní Èbúté Mẹ́ta ní ìlú Èkó lánàá ọjọ́rú. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta èyí tó lu fín sí ojú òpó ayélujára X níbẹ̀ ni ẹnìkan ló ti fi ọ̀rọ̀ ọ̀hún síta èyí tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá
tí wọ́n fi ojúṣe àtàrí rẹ̀ tí wọ́n sì tọpinpin ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ. Níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ni wọ́n ti fi páńpẹ́ ọba mú arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ebuka yìí wípé ó ti fi nǹkan gbá ìkejì rẹ̀ tí wọ́n jọ ń jà tí ẹni náà tó sì ṣubú tí ò lè dìde mọ́. Wọ́n fi páńpẹ́ ọba mú wọ́n sì ti gbá àmọ́ gbàgà báyìí ó ti ń wò kánbóńkábó bí òkété inú ayanran gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá tó fi síta Benjamin Hundeyin òun ni ó ṣàlàyé wípé ìjà náà ló wáyé láàrin àwọn méjèèjì ṣùgbọ́n o àkọ́kọ́ ó lu èkejì pa. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹ lè mú kẹyẹ wò níbẹ̀. jẹ́ sáré ju eléyìí láti inú ìwé ìròyìn Vanguard bó ṣe ń tẹ̀mí lọ́wọ́ yàjóyàjó náà ni mo ṣe fẹ́ máa kà sí alẹ́ tí níbẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC ní a ti sọ̀rọ̀ wọn ní ṣe é rí tíkẹ́ẹ̀tì fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú àwọn wọn ní gbàgàdà báyìí ló sílẹ̀ o wọn ní bá ti ẹ̀ buwọ́lu pé kí ààrẹ Tinubu kí ó máa lọ fún sáà kejì. ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní a ti sọ wọ́n sọ wípé àwọn kan sọ wípé ó dàbí ẹni pé tí fọ́ọ̀mù ti ààrẹ yọkan péré òun ni àwọn fẹ́ tà tó jẹ́ pé ó wà fún ààrẹ tó wà lórípò èyí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní pé kí àwọn ọmọ ẹgbẹ́ yòókù pé kí wọ́n sọ pé àwọn ò gba tíkẹ́ẹ̀tì nínú ìdìbò tí ń bọ̀. Wọ́n ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. ẹni tí ó jẹ́ bí akọ̀wé fún ìpalẹ̀mọ́ fún ẹgbẹ́ náà ìyẹn Alhaji Suleiman Argungu ń lọ sọ bẹ́ẹ̀ o fáwọn oníròyìn nílùú Àbújá ní ọjọ́rú Wednesday nígbà tó ń sọ wípé àti àwọn ìgbìmọ̀ aláṣẹ àti àwọn aláṣẹ ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n ti buwọ́lu ìyànsípò Bọ́lá Tinubu fún sáà kejì. ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìgbìmọ̀ tí ń palẹ̀ mọ́ òun ló sọ wípé ṣé ẹ rí i báwọn ó ṣe yan ọmọ oyè wọ́n ní gbàgàdà báyìí ni ilẹ̀kùn ṣí sílẹ̀. òun wá sọ wípé yóò wu àwọn ò láti jẹ́ kí àwọn èèyàn ó mọ̀ wípé bí àwọn ti buwọ́lu ìyànsípò ààrẹ Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì yìí wọ́n ní àwọn gómìnà ní ìpínlẹ̀ wọ́n ní àwọn náà ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ káàkiri gbogbo àwọn igun tó jẹ́ 6 jákèjádò ilẹ̀ wa. wọ́n sọ wọ́n nípa àwọn ò tí ì tilẹ̀kùn àwọn o wọ́n ní tásìkò bá tó àwọn ò fi bí gbogbo ètò bí ó ṣe máa tò àwọn ò fi tó gbogbo ọmọ Nàìjíríà létí pé ẹnikẹ́ni tó bá sì wù pòun fẹ́ di ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n láwọn ò ní dùn ọ́ lẹ́tọ̀ọ́ wọn wípé kó ní kálukú kí wọ́n wá gba fọ́ọ̀mù wípé ó wu àwọn o káwọn ó díje káwọn ó dupò ààrẹ. gbẹ́yàwó báyìí nílẹ̀kùn pé ẹni tó bá fẹ́ díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ ẹ má wo tipa àti buwọ́lu ìyànsípò ààrẹ Tinubu fún sáà kejì bí a dìbò ọ̀hún ẹni tí ó bá sì yege òun náà ni àwọn ó fà kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. ìwé ìròyìn Vanguard ló fàròyìn ọ̀hún jáde láàárọ̀ yìí. tẹ̀lé mi ká lọ sí ìlú Àbújá. mo ń bọ̀. bóyá a lè rí ẹ̀bùn gbà bọ̀ ẹ̀bùn tí bàbá mú wá láti orílẹ̀-èdè Brazil. òótọ́ mọ̀ kọ́. ààrẹ aṣíwájú òótọ́ mà kọ́. wọ́n dà ń lò. ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàálù bàbá ó ti ń rà bàbá sì ti ṣẹ́rí padà sí orílẹ̀-èdè abínibí rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá fi orílẹ̀-èdè Brazil kalẹ̀ padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà. bàálù bàbá sì ń rà bàbà tí kìíní ọ̀hún tó sì balẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bó ṣe jábọ̀ rẹ̀. tí ẹ̀ bá gbàgbé ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní bàbá ti mórílẹ̀ orílẹ̀-èdè méjì Japan àti Brazil láti lọ ṣe ìpàdé àti láti fojúrinjú pẹ̀lú àwọn ààrẹ orílẹ̀-èdè yìí àti àwọn alẹ́nulọ́rọ̀ ní orílẹ̀-èdè náà kí ohun gbogbo kó lè dúró àti kí ìrẹ́pọ̀ àti ìlọsíwájú àwọn orílẹ̀-èdè àti orílẹ̀-èdè wa kó lè máa lọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bó ṣe jábọ̀ rẹ̀ tí mo ṣe ń kà sí yín létí wọ́n jábọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàálù bàbá ó gbéra ní nǹkan bíi aago 12 ó kọjá ìṣẹ́jú mẹ́tàdínlọ́gọ́ta ní àkókò tiwa ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ṣírò rẹ̀ ní pápákọ̀ òfurufú ti orílẹ̀-èdè Brazil tí bàálù ọ̀hún tó sì ń lọ tó ń rọra ń fò lọ kẹ́jẹ́kẹ́jẹ́kẹ́jẹ́
tó sì di wípé ó padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ tí mínísítà tí ó ń rí sí ìrìn àjò ilẹ̀ òkèèrè àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ ni ó ti fi síta o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn èèkàn ní agbo òṣèlú àti ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n dúró wámúwámú láti gbàlejò bàbá. Bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn náà dúró wámúwámú, èyí tí ọ̀gágun Nicholas tó léwájú wọn. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nígbà tí bàbá wà ní orílẹ̀-èdè Brazil wọ́n fojú rinjú pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè náà, pẹ̀lú akọ̀wé àgbà pátápátá fún orílẹ̀-èdè náà tó fi mọ́ àwọn lájọ-lájọ àti àwọn ìkànlú ní orílẹ̀-èdè Brazil, tí bàbá sì buwọ́lu oríṣiríṣi ìwé tó ní ṣe pẹ̀lú àdéhùn láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Brazil láti jẹ́ kí ìdọ́rẹ̀pọ̀ àti ohun gbogbo kó lè máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti ṣẹ́rí padà wálé o. Ìwé ìròyìn The Nation ló de ìròyìn ọ̀hún jáde. Sórí ibi tó o ti sọ̀rọ̀ tó o ti parọ́ yẹ kémi àti Tinubu yẹ kájọ padà ni torí àjọ lọ Brazil ni. Ọlọ́kadà tẹ̀mí wá rí torí mo mọ̀ pé mo wà lórí. Ọ̀kadà lógun ní àbí kẹ̀kẹ́? Ọ̀kadà ló gbé mi láti Brazil. Ok, ó ti yé mi. Torí èmi mọ̀ pé mo wà lájìmúná láàárọ̀ yìí. Ìgbà mo wá sẹ́wọ́ sọ́lọ́kadà pé àjìmúná ó lájìmúná kọ́ ni n ó pè pé CPFM òkè ò ní n ó pè ẹ̀yìn tó fà nù ó yẹ kájọ dé papọ̀ ni. Ó ti yé mi. Wo tí n bá yé ara alẹ́ náà. Tí n bá parọ́ kí n má tọ́lọ́hún. Ẹ̀dá kan lè tọ́lọ́hún tẹ́lẹ̀. Tí n bá parọ́ kí n má tọ́lọ́hún. Kò sí ọ̀nà ó parọ́ òótọ́ ló pa. Báyìí ti bí mi ń parọ́ rí. Òótọ́ ló pa ẹ̀yìn ló pa ránṣẹ́. Torí bí mo ti ń sọ̀rọ̀ mo ti ń wo gímù rẹ̀ o ti fẹ́ máa yín mú. Kò sí dá sórí ẹni tí ò bá gbá yẹn gbọ́ kó lè gbọ́ lọ́n gbọ́. Kàròyìn mo ti gbà ọ́ gbọ́. Kí n kàròyìn lẹ́nu ẹjọ́ rẹ kọ́ torí ìfẹ́ àjìmọ́ná tí mo ní ó yẹ kẹ́mi àti Tinubu yẹ kájọ máa bọ̀ ni. Mo á gbọ́kàrà láti Brazil wókè o. Anyway nínú ìwé ìròyìn Daily Trust níròyìn eléyìí ló ti jáde níbi tí alága àfẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn Netanwe Yelwatda tó ti sọ ó ní ààrẹ Bọ́lá Tinubu ló ti pàṣẹ fóun pé dandan o àfi lákùn iṣẹ́ papọ̀ pẹ̀lú ẹni tí ó gbé ipò sílẹ̀ tóun sì gba ipò lọ́wọ́ rẹ̀ ìyẹn dókítà Abdullahi Umar Ganduje níbàámu pẹ̀lú ìfẹ́ tá à ń ní sí ìlọsíwájú àti kí gbogbo nǹkan kó lè bá a lọ ní ìlànà ṣeré àti wẹ̀rẹ̀. Yelwatda ń ló sọ̀rọ̀ lọ́jọ́ ọjọ́rú nígbà tí Ganduje tó ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí lórí ìpapòdà ti ìyá rẹ̀. Òun náà ló sọ wípé òun ò nílò pé kí bàbá kí ó máa tọ́ ń sọ́nà kóun ó lè bá a ṣàṣeyege ní orípò tí òun wà. Ìwé ìròyìn Daily Trust ló wá sọ wọ́n ní Ganduje náà ni ó kọ̀wé tó fi po rẹ̀ lẹ̀ ní ọ̀nà tí ò fi bẹ́ẹ̀ yéèyàn ní ọjọ́ 17 oṣù kẹfà ọdún yìí, ṣùgbọ́n sọ wípé ara àwọn tí ò yá iná ni ó jẹ́ kí òun ó fi ipò lẹ̀. Látàrí bó ṣe wá fi pò lẹ̀ ọ̀hún iná ni ẹgbẹ́ òṣèlú APC àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà ni wọ́n ti wá ṣèpàdé papọ̀ tí wọ́n yan Yelwatda gẹ́gẹ́ bí alága fẹ́gbẹ́ náà ní ọjọ́ 24 oṣù keje ọdún 2025 tá a wà yìí. Nígbà tó ń sọ̀rọ̀ nígbà tó ń gba ẹni tó gbé ipò sílẹ̀ fún Yelwatda ló sọ wípé ààrẹ Tinubu ló sọ pé kóun bá ṣiṣẹ́ o wípé kóun ó kàn sí pé káwọn ó jọ fọwọ́sowọ́pọ̀. Ó sì sọ fún pé òun ò rí bàbá gẹ́gẹ́ bí alága òun ni o wípé tán bá tẹ̀ ń sọ wípé káwọn máa fọwọ́sowọ́pọ̀ bàbá ni bàbá ń jẹ́ wọ́n ní bàbá alága sì níyìn o lè ti fi ipò sílẹ̀. Ó ní alákòóso lásán lòun ò pé iṣẹ́ tó ni pé kóun máa ṣe àkóso àwọn ọmọ ẹgbẹ́ náà. Wọ́n ní ṣùgbọ́n ẹgbẹ́ náà pé gbogbo àwọn ni ẹgbẹ́ ọ̀hún ló jẹ́ o. Ó wá sọ wípé òun ti ń tẹ̀lé bàbá tóun ti mọ̀ ń pa bàbá Ganduje pé ọ̀nà ti jìn o wípé láti ayé ẹgbẹ́ òṣèlú MPN lọ́hùn ni bàbá ti wà nínú ọ̀rọ̀ òṣèlú. Ó nígbà náà pé ilé ẹ̀kọ́ Pàyàmọ́rí primary school ló ń wà. Ó ní àwọn máa ń wo gómìnà Rimi tí ó wá sí Jos ní gbogbo àwọn 1970 àti 1980 tí wọ́n máa ń wo bàbá Solomon Lar. Oníjọ́ kan ni wọ́n wá ṣe àkànṣe iṣẹ́ kan ní ilé ẹ̀kọ́ òun. Ó ní form 2 lòun sì wà ńgbà náà tóun náà wá ń juwọ́ sí yan pẹ̀lú òun àti àwọn tí à ń jọ wà ní kíláàsì. Bẹ́ẹ̀ ni bàbá kí bàbá ẹ wò ó ipò àbàlá ibi gẹrẹjẹ báyìí làbá gbà o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ á nílò yín àgbò ní tán lórílẹ̀. Wọ́n ní àgbẹ̀ wà lọ́jà kó rí ọmọ tuntun kó wọ́ bóyá gbà yẹn bóyá kò bí sí ní tágbà bá ń tajà lọ́wọ́. Anyway ká má tún tújú
àárín yẹn lọ ó lóun nílò pé kí bàbá kí wọ́n máa tọ́ sọ́nà ni o wípé bí òun ṣe wà yìí òun ò ní kọ gbogbo ìmọ̀ràn kí mọ̀ràn tó bá lè wá láti ọ̀dọ̀ bàbá sọ́dọ̀ òun ìròyìn ọ̀ngbọ̀n náà ní tó ń sọ náà ni pé káwọn ó fi ọ̀tún wò sí káwọn ó fòsì wọ̀tún òní ọwọ́ fi mọ̀ pé nínú ẹgbẹ́ òṣèlú APC o Ganduje ti fi ipò sílẹ̀ ṣùgbọ́n òun ó sì bá ṣiṣẹ́ ìwé ìròyìn Daily Trust ló gbé ìròyìn ọ̀hún jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló fẹjú kẹ̀kẹ́kẹ́ sí o pẹ̀lú ipa ribiribi tí àwọn obìnrin ń kó fún ìdàgbàsókè iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ọ̀gbìn síbẹ̀síbẹ̀ ẹ̀tọ́ àti àǹfààní tí wọ́n ń jẹ níbi iṣẹ́ ọ̀hún kò máa ju 30% lọ gẹ́gẹ́ bí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin gẹ́gẹ́ bó ṣe fi léde mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè wọn pẹ̀lú Imam Sulaiman Ibrahim òun ni ó fi ọ̀rọ̀ yìí síta tó sì ṣàlàyé pé oríṣiríṣi àwọn ẹ̀tọ́ tó yẹ kí àwọn obìnrin máa gbà àti oríṣiríṣi àwọn nǹkan tó yẹ kí àwọn obìnrin kó máa jẹ́ àjẹmọ́nú fún wọn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ níbi iṣẹ́ àgbẹ̀ 30% péré ni ó ń tọ́ sí wọn tí eléyìí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mínísítà náà ṣe wí ó sọ̀rọ̀ yìí lánàá òde yìí níbi ètò kan tó wáyé ní ìlú Àbújá tó ní ṣe pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ lórí iṣẹ́ àgbẹ̀ àti bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe dúró déédé àti ipa ribiribi tí àwọn obìnrin tí wọ́n ń kó níbi iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ ẹlẹ́sìn mùsùlùmí kan tí wọ́n jọ fọwọ́sowọ́ papọ̀ láti ṣe ìgbékalẹ̀ ètò náà nínú ọ̀rọ̀ tí mínísítà náà tó fi síta ó ṣàlàyé pé ipa kékeré kọ́ ni àwọn obìnrin ń kó tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn àti iṣẹ́ àgbẹ̀ torí wípé àwọn gan ni wọ́n ń bẹ nídìí ká máa dáko ká máa ṣe oríṣiríṣi nǹkan nípa iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ọ̀gbìn ṣùgbọ́n ó ní ó fi ọwọ́ ba òun lẹ́mìí tó sì da omi tútù sí òun lọ́kàn pẹ̀lú wípé gbogbo ẹ̀tọ́ tó yẹ kí wọ́n máa rí gbà lọ́dọ̀ ìjọba àpapọ̀ 30% péré òun náà ni wọ́n ń rí gbà ó ní eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní tẹ́ ẹ bá wo àwọn obìnrin iyọ̀ ni wọ́n láwùjọ àti wípé tá a bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ọ̀gbìn púpọ̀ àwọn obìnrin ló yan iṣẹ́ yìí láàyò fún ìdúródédé orílẹ̀-èdè Nàìjíríà àti kí oúnjẹ kó pọ̀ ní ọ̀pọ̀ kó ọ̀yọ̀kú ní ilẹ̀ wa ó ní sọ wá yẹ kó rí bẹ́ẹ̀ ó ní bí wọ́n ṣe ń ṣe yìí a jẹ́ wípé wọ́n fi igbá kan bọ̀ kan nínú bí igbá oko ni ó wá ké sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n yéé ṣe irú ìgbésẹ̀ báyìí mọ́ ohun tó tọ́ sí àwọn obìnrin kí wọ́n máa fún wọn o ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. Punch tó ju mo fẹ́ gbé orí ṣùgbọ́n mo ní kẹ́mi náà dá Punch padà ní ká máa jọ Punch ẹ̀ sáwọn èèyàn wá ń lé. o fẹ́ yẹ̀ ẹ́. ó lè rí yẹ èmi ó Punch eléyìí torí ìròyìn eléyìí mo fẹ́ wo tẹ́tí bẹ́ẹ̀lẹ̀ jẹ́ abẹ́rẹ́ kéré wọ́n níjọba ìpínlẹ̀ Ondo wọ́n ní a ti fi òfin de àwọn ilé ẹ̀kọ́ aládàáni wípé ẹyẹ máa ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ gboyè fáwọn ọmọ wẹ́wẹ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ nọ́sírì àwọn ọmọ ilé ẹ̀kọ́ jẹ́lí ó sinmi àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn ọmọ ilé ìwé ti ìpele ti kékeré ti sẹ́kọ́ndírì ní ìpínlẹ̀ náà ìyẹn nursery primary and junior secondary school ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ìyẹn ọ̀jọ̀gbọ́n ìgbẹ́kẹ̀lé ajíbẹ́fún lọ́jọ́ ọjọ́rú Wednesday ló sọ eléyìí ó wípé eléyìí wà lára àwọn ìpinnu àti ìgbésẹ̀ táwọn ń gbé láti rí wípé àwọn ṣe àfọ̀mọ́ sí àgbọn ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà ò gẹ́gẹ́ bí kọmíṣánná bó ṣe sọ ó ní àwọn ìgbésẹ̀ míì táwọn ti gbé ni pé gbogbo àwọn ilé ìwé tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àti tí wọn ò fọ́kọ wọn lẹ̀ lábẹ́ òfin àwọn ti fagilé wọn àwọn ìsíwágilé ká máa ṣayẹyẹ ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ gboyè graduation tó o bá rọmọ ẹlòmíì ọmọ ọdún mẹ́ta tí òun ti ń ṣe wọ́n wàá gbé gàm sí lọ. yóò wá wọṣọ yẹyẹyẹ. wọ́n wàá gbé kinní ọ̀hún bíi sìlẹ́ńdà kékeré báyìí wọ́n wàá gbé lé lọ. àti fìlà oníyẹtúyẹtú. fìlà onígbórí ọmọ mi rábàndì wọ́n èmú mọ́ lórí. ọbẹ̀ fìlà onígbórí. káwọn bàbá tó mọ̀ wò pé àṣà jẹun. ó dàgbà tí fẹ́ máa káàsì àwọn bàbá torí kinní ọ̀hún ò ní mí nìfẹ́. àṣà jẹun. ajíbẹ́fun ló sọ ó bá wọn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ó bá wọn ṣèpàdé pọ̀ jákèjádò ìjọba ìbílẹ̀ 18 tó wà nípínlẹ̀ náà nílùú Àkúrẹ́ tí í ṣe olúùlú ìpínlẹ̀ Ondo
ẹni tí ó jẹ́ kọmíṣánná náà ó ló ti wá sọ wípé ìjọba ìpínlẹ̀ náà àwọn ti ṣe tán o láti wá ṣe àtúntò sí àgbọn ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà. àwọn tí wọ́n ń gbé ìgbésẹ̀ akin láti rí wípé àwọn ṣe àtìlẹ́yìn tó gbọngbọ́n fún àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ tàládàáni àti àwọn tó ní wọ́n ní láti orí àwọn gbogbo àwọn ètò àti ìlànà ìjọba. ìròyìn ọ̀hún kò ṣùgbọ́n àmọ́ yìí pé in tó jẹ́ kókó ń bẹ̀ àti kà sí ilé tí ẹ̀sìn náà ṣe fàyọ pé wọ́n ò ṣe graduation fọ́mọ nursery school mọ́ ìpínlẹ̀ Ondo ìgbà tí ó kàn wá ìpínlẹ̀ Ọ̀yọ́ láti mọ̀. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde láàárọ̀ yìí. yóò kàn wá nípínlẹ̀ Ọ̀yọ́ náà. àmì o. mo béèrè ní ọwọ́ à ń sàmì. ṣé yóò kàn wá nípínlẹ̀ Ọ̀yọ́ náà àbí. èmi ò tí ọlọ́run jù ó kàn wá torí èmi tiẹ̀ tí ń wò pé. o ti fẹ́ bọ́ wọn àwé. ọmọ tó ṣẹ̀ṣẹ̀ sí tán GSC rẹ̀ kọ́mọ̀ tó wá pè àpò wọn tó fẹ́ ra sọ. ọlọ́mọ ní kejì àwọn ọmọ kejì wo sórí ọmọ kéékèèké àwọn ni wọ́n burú jù bí òbí ò bá ní owó wípé yóò lọ wa o tàbí kó lọ yáwó. ó tiẹ̀ wá tán fìlà tí wọ́n máa ń dé sí ọmọ mi ò dé fún àwọn afẹ́rẹ́ àdé sófìlà. àfìlà ògbórí wọ́n wá wọ gáùn àwọn ní ó wọ gáùn láti kejì bọ́ sí primary. wọ́n àmọ́ fọwọ́ kó gáùn ẹlòmíì ó wọ gáùn yóò gbálẹ̀ débi tí ó ti gbà kínní ni gáùn àmọ́ gbọ́mọ mi ṣubú. á ṣàjẹun ẹ̀yin olùkọ́ ẹ kú iṣẹ́ o Ọlọ́run pín wa lérè o a ní ṣiṣẹ́ ṣe. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí 139 ni àwọn olùkọ́ fásitì ìpínlẹ̀ Èkó tí wọ́n fi iṣẹ́ kalẹ̀ nítorí owó oṣù tí kò mọ́yán lórí. ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí fún ilé ẹ̀kọ́ náà ló mà fohùn yìí síta. ọ̀gá àgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ilé ẹ̀kọ́ fásitì University of Lagos òun ni ó ti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó di mímọ̀ tó sì ṣàlàyé wípé 139 239 first class lecturer òun ni wọ́n fi iṣẹ́ kalẹ̀ nítorí owó oṣù tí kò mọ́yán lórí. nínú ọ̀rọ̀ rẹ̀ òun ni ó ti jẹ́ kó di mímọ̀ níbi ètò kan èyí tí wọ́n ṣe tó sì ní í ṣe pẹ̀lú ọgbọ́n àtinúdá nípa ètò ẹ̀kọ́ ní ayé òde òní tá a wà yìí. ètò náà ló wáyé ní ìlú Èkó ní ojú òpópónà níbi ilé-iṣẹ́ kan tó wà ní ojú òpópónà Èkó sí ìlú Ìbàdàn. nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ pẹ̀lú àlàyé lóríṣiríṣi. ọ̀jọ̀gbọ́n Olúwatóyìn Ògúndípẹ̀ òun ni ó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí fún fásitì ìlú Èkó. ó sì ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ fásitì náà ni wọ́n fi ṣẹ́ kalẹ̀ láàrin ọdún 2015 sí ọdún 2022 èyí tí ó jẹ́ wípé wọ́n perégedé wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka tí wọ́n sì jẹ́ abẹ́nú ìmọ̀ àti ẹni tí orí rẹ̀ pé bí orí aṣarun ṣùgbọ́n nítorí owó oṣù tí kò mọ́yán lórí àti àwọn nǹkan míì tó jẹ́ ẹ̀tọ́ wọn èyí tí wọ́n ti ń fojú sọ́nà fún èyí tí kò tó wọn lọ́wọ́ àti oríṣiríṣi nǹkan míì tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn òun ni ó fà á tí wọ́n fi iṣẹ́ kalẹ̀. nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé oríṣiríṣi àwọn nǹkan yìí tó yẹ kí wọ́n ó máa gbà àti owó oṣù wọn tó jẹ́ wípé kò tẹ́ wọn nínú tó ó pè ní poor pay. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní ìdí rèé tó jẹ́ wípé àwọn olùkọ́ wọ̀nyí tó yẹ kí wọ́n ó jẹ́ igi ìwé èso ìmọ̀ fún àwọn ìran tó ń bọ̀ wá kí wọ́n ó fún wọn ní ẹ̀kọ́ tó yè kooro òun ni wọ́n ti fi ṣẹ́ kalẹ̀ tí wọ́n sì bọ́ sí ibòmíì. ẹ fẹ́ wò ó ìwé ìròyìn Punch ni ó Punch ìròyìn àwọn jáde o ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch tó jù lẹ́hìn náà lèmi náà mo sáré jágbà lọ́wọ́ rẹ ò ní bínú ń dá padà fún ọ tó bá fẹ́ kàròyìn ọba ìtàn mú wa. wọ́n ní ìpinnu àwọn adarí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party láti yí ibi tí apá ibi tí ọmọ oyè tí ó díje dupò ààrẹ tó bá dọdún 2027 pé kí ó wá láti apá gúúsù ilẹ̀ wa wọ́n ní ó mọ̀ tí wá dá èdè àìyedè sílẹ̀ tó yẹ pé àwọn agun kan wọ́n ti ń kọjú agan síra wọn ní apá àríwá ilẹ̀ wa tí oníkálùkù yìí sọ wípé ó dà pé ṣẹlẹ̀ ọ̀hún ó dàbí ẹni pé sapá kan jàmọ́ tí ò sì ṣe dáadáa nílànà ti ìṣèjọba àwa ara wa àti pé ká ṣe gbogbo ẹ̀ ní ìlànà ti gbangba làṣáta. tẹ́ bá gbàgbé àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún nínú ìpàdé àpapọ̀ wọn
ti ẹlẹ́ẹ̀kejì lélọ́gọ́rùn-ún rẹ̀ ní ọjọ́ Monday ni wọ́n ti yí ibi tí ọmọ oyè tí ó díje dupò ààrẹ ní ọdún 2027 wọ́n ti yí wá sí apá gúúsù ilẹ̀ wa báyìí nígbà tí wọ́n sọ wípé ṣé ẹ rí ipò ti alága káàfàtà fẹ́gbẹ́ náà wọ́n ní ambassador Umar Damagum òun náà ni ó sì máa ṣe ààyè ibẹ̀ lóòótọ́ àti lódodo wọ́n ní àwọn tí ó jẹ́ ìkan gbòógì láti apá àríwá nílẹ̀ wa Nàìjíríà tó wà ní ẹgbẹ́ òṣèlú PDP tó fi mọ́ àwọn bàbá àṣàlẹ̀ àwọn tí wọ́n dá ẹgbẹ́ ọ̀hún sílẹ̀ lára àwọn tí a ti rí mínísítà fún ètò ìròyìn nígbà kan rí Professor Jerry Gana wọn náà ni a ti wà níta tí wọ́n sọ wípé ẹ wò ó yóò da kẹ́gbẹ́ ọ̀hún kí wọ́n gba apá gúúsù lọ láti lọ wá ọmọ oyè tí ó díje dupò ààrẹ tí ó lè figagbága tí ó lọ́kìtì pí papọ̀ pẹ̀lú ààrẹ Tinubu àti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ṣùgbọ́n àwọn kan tí ọ̀rọ̀ gbèrú ní apá àríwá ilẹ̀ wa náà ni wọ́n ti wá ṣe kìlọ̀kìlọ̀ pé ewu tí ń bẹ nínú pé ká máa yí ibi tí ọmọ oyè tí ó ti jáde wá sí apá gúúsù wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìbò lẹ́sọ̀nù ní apá ọ̀dọ̀ wa ń bí o nígbà tí ó ń sọ̀rọ̀ pẹ̀lú ikọ̀ ìròyìn ti Punch ní ọjọ́ Ìṣẹ́gun ẹni tí ó jẹ́ bí ààrẹ ẹgbẹ́ fún ẹgbẹ́ ọ̀dọ́ ti àwọn Arewa Youth Consultative Forum Yerima Shettima ń lọ sọ wípé ìgbésẹ̀ àti ìpinnu ẹgbẹ́ òṣèlú PDP yìí òun náà ni ó ti wá dá ọ̀pọ̀lọpọ̀ béèrè tó sì jẹ́ pé ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n wá èsì sí wọ́n sọ wípé bẹ́ẹ̀ sọ wípé láti ilẹ̀ pé apá gúúsù ẹni ẹ̀ ń gbé ọmọ oyè tí ó dúpìlẹ̀ dupò lẹ́ ń gbé tíkẹ́ẹ̀tì lọ wọ́n dẹ̀ dàbẹ́ ni pé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti wá fẹ́ máa fi ẹ̀tọ́ ọmọnìyàn tó jẹ́ ẹ̀tọ́ kan gbòógì wọ́n ti fẹ́ máa fi dun àwọn ò wípé bí ìwà tẹ́ fẹ́ máa yà wá sẹ́gbẹ̀ẹ́ tí ẹ fẹ́ máa yà wá ń pọ̀ sí tẹ́ fẹ́ máa má wọn kan sójú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ń rí wọ́n ní ká má sì tanra wọ́n ní àwọn tí ó ṣe pé wọ́n yege tí wọ́n perégedé tí wọ́n fi pọ̀ ọ̀rọ̀ jẹ́ka wọ́n ní à ń pọ̀ láti apá àríwá ilẹ̀ wa ẹ wá sọ wípé òkè o apá gúúsù nìkan lẹ́ ń lọ wọ́n ta pé lẹ́yìn èèkàn ń dín gbogbo agbára yín kù àti gbogbo ipá tẹ́ ẹ ní lápá àríwá wọ́n ta pé ní tí ìṣẹ̀lẹ̀ yìí ó ní ó ṣeé ṣe òkú ṣe pé yóò wá jẹ́ kí àwọn èèyàn láti apá àríwá kí wọ́n dọ̀ ọ̀rọ̀ ń rò kí wọ́n sì gbé ìbò wọn kí wọ́n gbé gbàbò míì lọ ìròyìn ọ̀hún inú ìwé ìròyìn Punch ló ti jáde láàárọ̀ ìyẹ́mú kẹsẹ̀rí ẹ̀ sọ́wọ́ iwájú. nínú ìwé ìròyìn Daily Trust ní ìròyìn títí ọwọ́ mi yìí ló wà o tó sì ń sọ wípé kò tí ì sí àdéhùn tí a ṣe papọ̀ pẹ̀lú ìjọba tí ìjọba tí ì múṣẹ o a sì ń retí kí ìjọba kí wọ́n mú gbogbo àdéhùn àti àjọsọpọ̀ wa kí wọ́n mú ṣẹ o ẹgbẹ́ ASUU ni wọ́n fòun léde o ṣebí ọmọ mi gbẹ́ náà ní jẹ́ kínní àná ń kọ́ àsọtì ọ̀rọ̀ òun sì ní ọ̀rọ̀ yìí o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ fún àwọn òṣìṣẹ́ ASUU ìyẹn ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Academic Staff Union of University ASUU ọ̀jọ̀gbọ́n Chris Puwuna òun ni ó jẹ́ kí ọ̀rọ̀ nìyí kó di mímọ̀ nígbàtí ó ń sọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ wọn ì tí ì ṣe ìgbésẹ̀ kankan o lórí àwọn àjọsọpọ̀ àwọn àti àwọn nǹkan tí àwọn ń fẹ́ wọ́n ní wọn ì tí ì ṣe ìgbésẹ̀ kankan lórí rẹ̀ ṣùgbọ́n àwọn sì ń retí wọn láti jẹ́ kí ohun gbogbo kó rọrùn àti kí iṣẹ́ yìí kó rọrùn ṣe fún àwọn ó ní gbogbo ìgbà ni àwọn ń ṣe àdéhùn ṣùgbọ́n ìjọba àpapọ̀ wọn ì tí ì mú kínní iṣẹ́ ó ṣàlàyé wípé àwọn ènìyàn wọn ń bẹ káàkiri ní ìpínlẹ̀ gbogbo tó so orílẹ̀-èdè Nàìjíríà papọ̀ wípé ìgbàkúùgbà tí ìjọba àpapọ̀ tí wọ́n bá ti ránṣẹ́ sí àwọn ṣetán láti dáhùn sí ìpè ìjọba àpapọ̀ àwọn ènìyàn wọ́n wà ní ìpínlẹ̀ Calabar ìpínlẹ̀ Jos ìpínlẹ̀ Port Harcourt àti ìlú Àbújá àti gbogbo ìpínlẹ̀ tó so orílẹ̀-èdè Nàìjíríà papọ̀ ni àwọn wà o fún ìdí èyí tẹ́ ẹ bá ti ránṣẹ́ pè wá á dá yín lóhùn ṣùgbọ́n nǹkan tí à ń fẹ́ náà ni wípé ẹ bá wa tètè yájú sí nǹkan yìí bí ètò ìgbáyégbádùn wa owó oṣù tí ó jẹ ojú ń gbèsè àti oríṣiríṣi àwọn òfin èyí tí a ti sọ wípé ẹ ó ṣe àtúnṣe rẹ̀ ìjọba àpapọ̀ ẹ tètè bá wa yájú sí
nínú ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Chris ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò fi ìgbà kankan kẹsẹ̀ kan nǹkan náà bọ́ ṣòkòtò pẹ̀lú ìjọba àpapọ̀ ṣùgbọ́n nǹkan tí à ń wí òun náà ni wípé o ẹ bá wa yájú sí ìgbáyégbádùn wa kí iṣẹ́ yìí kó lè rọrùn. ìwé ìròyìn Daily Trust ló ti ìròyìn náà jáde ẹ lè mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ ibẹ̀ ni mo ti sáré fa ìròyìn eléyìí tó sọ wípé ní ọdún 2027 ó ṣeé ṣe o kí ẹgbẹ́ òṣèlú kíni ṣèmi náà ẹgbẹ́ òṣèlú APGA. àbẹ̀bọ̀ ọmọ nígbà gbomi gbóná wa. ó dàbí ẹni pé gòmí ó dàbí ẹni pátẹ́gùn ló fẹ́ sí lójú. igbó àbí. ó ṣeé ṣe kí ẹgbẹ́ òṣèlú APGA kí wọ́n ó gbàgbé wípé àwọn fẹ́ fa ọmọ oyè tí ó díje dupò ààrẹ kalẹ̀ wípé àwọn ń wá ìfọwọ́sowọ́pọ̀. alága ẹgbẹ́ ọ̀hún Eze Okenwa ń ló sọ ọ̀rọ̀ ọ̀hún síta. ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA ni wọ́n ti sọ wípé ó ṣeé ṣe o káwọn ọmọ fa ọmọye tí ó díje dupò ààrẹ kalẹ̀ tó bá dọdún 2027 ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn ó lẹ̀dí àpò pọ̀ àbí káwọn ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì àbí àwọn tó ní èrò ìtẹ̀síwájú lọ́kàn tí èrò àwọn tí ó sì dọ́gba. ẹ mọ̀ pé bínú bá konú wọ́n ní ọ̀nà máa ń là ní tí ì bá gbọ́ òwe rẹ̀ dákun ẹ̀yìn àgbà ẹ forí jì mí. alága àpapọ̀ fún ẹgbẹ́ náà Sly Eze Okenwa ẹni ó sọ̀rọ̀ yìí ò níbi ìpàdé oníròyìn tó ṣe nílùú Àbújá lọ́jọ́ ọjọ́rú Wednesday. ó ṣàlàyé wípé ìpinnu yìí òun náà ni àwọn ò gbé tí àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà tán bá ti ṣèpàdé nígbà tí àkókò bá tó ṣùgbọ́n ó tẹnumọ́ wípé káwọn ó fi ọmọ oyè kalẹ̀ wọ́n ní kèé ṣe dandan o. alága ọ̀hún náà ni ó wá ṣe àtìlẹ́yìn tí wọ́n ṣe fún ààrẹ Bọ́lá Tinubu ìṣèjọba wọn tó sọ wípé ó dàbẹ́ ni pé bàbá mọ nǹkan tó ń ṣe ò tí wọn ò sì yẹsẹ̀ nínú gbogbo ohun tí wọ́n ń ṣe pé ẹgbẹ́ ọ̀hún náà ẹgbẹ́ APGA àwọn náà tí ó mọ àwọn lára náà ni pé kí àwọn ó máa sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ tí ó bá ń ṣe dáadáa tí ó sì ní àfojúsùn ìlọsíwájú. ó sọ wípé tí ẹ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí ṣe ni kí àwọn ràn yín létí wọ́n ní kò ṣe nǹkan kan pé ẹgbẹ́ òṣèlú APGA àwọn ṣàtìlẹ́yìn fún ààrẹ Goodluck Jonathan ní inú ìdìbò ọdún 2011 àti 2015 wọ́n ní kódà gan ìgbà yẹn pé ẹgbẹ́ náà àwọn ní àǹfààní láti fa ọmọ oyè kalẹ̀. ó ní àwọn ò ní bẹ́ẹ̀ níbọ̀dì o wípé bóyá àwọn ṣàtìlẹ́yìn fún àwọn àtúnṣe tí ààrẹ Tinubu ti ń ṣe lágbọn ti ètò ọrọ̀ ajé. wọ́n ní àfojúsùn àwọn sì ni pé kí àwọn rí i pé àwọn tí wọ́n ní èrò ìlọsíwájú lọ́kàn náà ni wọ́n wà ní ipò ìjọba. ìròyìn ọ̀hún kò jù bá ń lọ bẹ́ẹ̀ ṣe kọ́ òun náà ni èmi ṣe kà á sí wa létí pé wàá dọ́dún 2027 ẹgbẹ́ òṣèlú APGA ó ṣeé ṣe káwọn má tún fa ọmọ oyè kalẹ̀ o kí àwọn sì wá ọ̀nà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ tó bá ní èrò ìlọsíwájú lọ́kàn. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí The Nation òun náà sì tún ṣẹ̀rí gbé àwọn ẹgbẹ́ ASUU àti fásitì Maiduguri ni wọ́n ti fohùn léde wípé ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń gbé láti yí orúkọ fásitì Maiduguri padà sí orúkọ ààrẹ tẹ́lẹ̀ rí ìyẹn Buhari láti fi sọrí rẹ̀ wọ́n ní àwọn ò fẹ́ o bẹ́ẹ̀ ni àwọn ò gbà lábẹ́ bó ṣe lè wù kó mọ́. àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ fásitì ASUU ní fásitì Maiduguri ni wọ́n ti fohùn léde wípé o ìgbésẹ̀ tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbé àti ìṣèjọba tó wà lóde yìí láti yí orúkọ fásitì Maiduguri padà sí orúkọ ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà ajagun fẹ̀yìntì Muhammadu Buhari wọ́n ní ìgbésẹ̀ náà kò tọ̀nà lábẹ́ òfin tí ilé ẹ̀kọ́ ọ̀hún tó ń lò àti wípé wọ́n fẹ́ tàbùkù fásitì ọ̀hún àwọn ò sì ní fi ọwọ́ sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde nínú ọ̀rọ̀ kan tí alága ẹgbẹ́ òṣìṣẹ́ ASUU ẹ̀ka títí fásitì Maiduguri dókítà Abubakar Saidu òun ni ó sọ ọ̀rọ̀ yìí fún àwọn oníwèé ìròyìn tó sì ń ṣàlàyé fún wọn wípé ìgbésẹ̀ yìí òun ni àwọn ti ṣe ìpàdé lórí rẹ̀ ṣùgbọ́n àgbáríjọpọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ ní fásitì náà àti àwọn ọmọ ìgbìmọ̀ tó fi mọ́ àwọn jìmì àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn nínú fásitì yìí ni wọ́n ti fohùn ṣọ̀kan wípé ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé lábẹ́ ìṣàkóso aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti pa orúkọ fásitì Maiduguri padà sí orúkọ
ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó ti dolóògbé wípé àwọn ò fi ọwọ́ sí o, àwọn ò sì ní gbà lábẹ́ bó ṣe lè wù kó mọ kí fásitì náà kó máa jẹ́ fásitì Màdúgùrí títí ń jẹ́ láti ìgbà tí wọ́n ti ṣe ìdákalẹ̀ rẹ̀. ẹ fẹ́ wo ìwé ìròyìn The Nation ó dì í Punch ó Punch ẹ̀ jáde ẹ lè mú kẹsì rí ẹ níbẹ̀. dákunjẹ sáré ju eléyìí mọ́ torí àkókò wa ti lọ. wọ́n ní ẹnu sinmi láwa o ọmọlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló ti wá yọra rẹ̀ sọ́tọ̀ pé òun mọ̀ nǹkan kan nípa ti owó 300 bílíọ̀nù tí gómìnà Ṣèyí Mákindé tí wọ́n sọ pé wọ́n ya ọmọlẹ́gbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀yọ́ Ibrahim Shittu òun ló ti sọ yanya wípé òun ò sí lára àwọn asòfin tó buwọ́lu ẹ̀yáwó 300 bílíọ̀nù náírà fún gómìnà Ṣèyí Mákindé. Shittu ẹni tó ń ṣojú ẹkùn òdìbò ti apá ìwọ̀ oòrùn Ṣakí náà ló sọ ọ́ nínú àtẹ̀jáde tó fi sí ojú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook rẹ̀. ó sọ ọ́ ẹni tí ọmọ ilé ìgbìmọ̀ asòfin tí ń ṣojú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress yìí náà ló sọ pé òun fẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé òun o tí òun ṣojú ẹkùn òdìbò ìwọ̀ oòrùn Ṣakí nílé ìgbìmọ̀ asòfin nípínlẹ̀ Ọ̀yọ́ ó lóun ò sí lára àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin tó buwọ́lu ẹ̀yáwó ti 300 bílíọ̀nù náírà lọ́jọ́ 19 oṣù kẹjọ ọdún tá a wà yìí o tí wọ́n sì wáá ṣe gbogbo ẹ̀ tó yanjú ní ọjọ́ 26 oṣù kẹjọ ọdún yìí nínú ìjókòó pàjáwìrì tí ilé ìgbìmọ̀ asòfin tó wà ní ẹnu sinmi ọlọ́sẹ̀ mẹ́fà náà tí wọ́n ṣe. ó ní òun fẹ́ káwọn mọ̀ pé ilé ìgbìmọ̀ asòfin àwọn làwọn wà lẹ́nu sinmi ọlọ́sẹ̀ mẹ́fà láti ọjọ́ 21 oṣù keje ọdún 2025 tó fi di ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà nù rẹ̀. yóò sọ pé ṣùgbọ́n ṣe ni wọ́n pe ìpàdé pàjáwìrì o tí wọ́n sì buwọ́lu ẹ̀yáwó ọ̀hún láti pé wọ́n fi tó gbogbo ọmọlẹ́gbìmọ̀ aṣòfin létí. ìwé ìròyìn Daily Post ló fi ìròyìn ọ̀hún síta. ìròyìn ọ̀hún gùn ṣùgbọ́n mo ní sáré mu bẹ́lẹ̀ ń jà nítorí àkókò wa. tó nítorí àkókò wa a ti ṣí ojú òpó kalẹ̀ fún ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé láti bá wa dá sí ní pápápá àwọn ìròyìn tá a kà òun ni kẹ́ ẹ bá wa dá sí. ẹ má gbàgbé 070477064 070477064 ní ojú òpó tí ẹ fi bá wa dá sí. Ẹ̀lú ẹ kú ojúmọ́ o. Ẹ̀lú ẹ káàárọ̀ ẹ pé ètò. Ẹ káàárọ̀ o. Ilé-iṣẹ́ CFM oníbàjẹ́ o. Àmín. Orúkọ mi ni Saheed Rédíónìkì láti Kọ́láwọlé ní Ṣakí. Ẹ káàárọ̀ sà. Nípa ọ̀rọ̀ Honorable Shittu Ibrahim gẹ́gẹ́ bí wọ́n ti sọ yẹn wàhálà òdodo ọ̀rọ̀ náà ni ó sì yẹ kí wọ́n ti tètè máa yọ ara èèyàn kúrò ńbẹ̀ nítorí gba déwájú jẹjọ́ bá dẹ́yìn ìdásọ̀. Kó jẹ́ pé a tún máa lọ yá owó tẹ́ńbẹ̀tẹ́ńbẹ̀ fún Ọ̀yọ́ State. Ládùúgbò bá ti gbọ́ pé ààrẹ ń fún gbogbo àwọn gómìnà lówó ńlá local government autonomy ní ti kò ṣiṣẹ́ o ẹ̀ sì tún lọ ń yá owó yẹn kílẹ̀ ti ṣe àpọ́nsánú wa Nàìjíríà fún má fi gbogbo Ọ̀yọ́ State yá owó àrọ̀ wọn o ẹgbẹ́ àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin náà dé wọ́n tún wá lọ yá owó táwọn olùkọ́ bí wọ́n ti sọ̀rọ̀ lóńdó yẹn ẹ rí i pé ìjọba wa náà láàárọ̀ àwọn olùkọ́ wọn ò rí owó náà wọ́n fi ń dọ́gbọ́n gbowó náà wò sí wọ́n wàá mú ọmọ léńjẹ wọ́n ìfá wọn ti graduation fún wọ́n wá jí aṣọ tí ó wọ̀ tó wá dáa bó bí àkòdọ̀ tí wọ́n wá dé fìlà tí wọ́n wá ní fún mẹ́rin fún. ọ̀dà ẹ ṣeun bàbá. ẹ wo tó ṣẹlẹ̀ wọ́n ní àwọn olùkọ́ ní Èkó àwọn yunifásitì wọn da sẹ́lẹ̀ dáhùn pé kò sí owó náà ni ọlọ́wọ́n lanu wa God bless Nigeria. wọn ò da sẹ́lẹ̀ o wọn ò da sẹ́lẹ̀ wọ́n fi sẹ́lẹ̀ ni o. ẹnìyẹn ń sọ yé pé wọ́n fi àwọn tó fi sẹ́lẹ̀ ó ń fi òǹkà àwọn tó fi sẹ́lẹ̀ láàrin ọdún kan sí ọdún kan ó ń fi òǹkà wọn bí wọ́n ṣe pọ̀ tó nítorí àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan kì í ṣe pé wọ́n da sẹ́lẹ̀ ọ̀sẹ̀ ti gbọ́. ẹ dákun ẹ má sí àgbọ̀ owó ẹjọ́ 070477064 070477064 lójú òpó. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ rà sà wọlé abẹ́rẹ́kiri. yes sir ẹ káàárọ̀. báyìí náà sọláyẹmí. yes sir. ẹ rà sà. lọ́lí wà máa yàpá kí látàdúrà wáyé ni. tọ́ ẹ pé tó. yes sir. nǹkan tẹ́lẹ̀ fẹ́ dá sí lórí prógámù yìí ni pé mo rọ gbogbo àwa ọkùnrin tá a jẹ́ ọ̀dọ́ kọ́lọ́mù má jẹ́ ká fa wàhálà àti ọ̀dà wàhálà sí wa lọ́rùn. mi ò. tabajọ́ ń rìn àtọ̀rẹ́ kódà kó ṣe ìyàwó lé kódà kó ṣe ará àdúgbò lọ́ba ti di pé òun ti fẹ́ máa lè síra wọn ká máa yàgò fésù bí àṣà àbàdàmì kan. ẹ̀dá tó bá ti yàgò fésù kò ní máa wò kóbókóbó bí òkété inú ayanran.
tó bá ti fẹ́ lágbára jù kájú alálẹ̀ fún wàhálà kí wàhálà máa bá tiẹ̀ lọ lórí ọkùnrin tó lu ọ̀kejì rẹ̀ pa ní Èkó ọlọ́run ìjà dáná o. pẹ̀lú ọmọ ìyàfọ̀ nígbà tàbí àwáyé ló ń sọ̀rọ̀. ẹ ṣé o. lójú òpó ayélujára àwọn ènìyàn ti pọ̀ níbẹ̀ ń bìbà tí wọ́n fàtẹ̀jíṣẹ́ sọ̀wọ́ sí wa. Mayegun Kọ́sìm Alimam àwọn náà wọ́n wà ń bẹ̀ o. Afọlábí Samad wọ́n wà ń bẹ̀. Alaka Saheed Isaac Olúwaṣèyí Fúnmitán Alábẹ́lówó Sulilat kò fowó rọlá gbogbo wọn náà wọ́n ń lù wá lọ́gọ̀ ẹnu. ìpẹ̀tà àgbẹ̀ kẹ́yìn rèé ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sàrúkọ yín. orúkọ tèmi ní Adéwálé láti bu èrò wa. à ń gbọ́ yín sà. ọ̀rọ̀ owó tí Ṣèyí Mákindé fẹ́ lọ yá yẹn wọ́n kẹ̀kẹ́ sọ agbókò ẹrú ni owó tí wọ́n ń gbà lọ́wọ́lọ́wọ́ ní allocation wá sí pé tí wọ́n wá sí lókà kí ni wọ́n fi ń ṣe fáwọn aráàlú jẹ́ wọ́n bá lọ gbowó wọ́n lọ jẹjẹjẹ wọ́n lọ jẹjẹjẹ bẹ́ẹ̀ fi ṣe ìgbẹ́sẹ̀ tó wúlò fún náà lù ṣé àfúrà àwọn náà dìbò wọ́n yẹn àwọn síbẹ̀ ìdíbà wà yẹn náà yàn wọ́n síbẹ̀ tọ́yẹ́ bó níbẹ̀ o tọ́yẹ́ fẹ́ bá lágbára kẹ láti lè bá wọn sọ̀rọ̀ wọ́n bá jẹ́ pé kò ságbára kẹ àtẹ̀rún àtúkòrò lásán ni kò ní ìdíkà tuntun máa sọ̀rọ̀ ọlọ́wọ́ kẹ Nàìjíríà o. àmín ẹ ṣé o kì í ṣe pé àákànṣe àtótónu lásán ìjọba ń gbọ́ gbogbo ẹjọ́ tàbí àríwísí àwọn ará ìlú ìjọba ń gbọ́ ẹ rí wípé wọ́n sì ń ṣe ìgbésẹ̀ nípa rẹ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin wọ́n wà láàrin ìlú àwọn alága ìjọba ìbílẹ̀ wọ́n ń bẹ láàrin ìlú àwọn èyí náà sì níjọba etí ọba ń lé etí ọba lóko ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má sọ pé ẹ kàn ń rojọ́ lásán pé wọn ò gbọ́ wọ́n ń gbọ́ ò ṣẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ tó kàn dáa la lè gbọ́dọ̀ sọ lórí afẹ́fẹ́ a sì gbọ́dọ̀ gbà wọ́n nímọ̀ràn ṣe ti gbọ́ ìlú yìí yóò dára orílẹ̀-èdè wa yóò sì máa tẹ̀síwájú. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí ká rọra bomi làádẹ̀ ní belenja ká wá lọ sí abala tó kàn ẹ kú kalẹ̀. rédíò wo lèyí tó milẹ̀ títí rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gọ̀ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè àwọn sáni àrídùnnú rédíò CFM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè àwọn sáni àrídùnnú rédíò CFM ní CFM 89.1 ẹ máa gbọ́. oògùn kan tún ti dé tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ oògùn kan tún ti dé jókòó mọ́mí lórúkọ rẹ̀ ń jẹ́ ewé àtẹ̀gbò ni wọ́n fi pò ó wúlò fún ọlọ́mọkùnrin gidi tilẹ̀kùn lẹ́yìn lórúkọ rẹ̀ ń jẹ́ jókòó mọ́mí lórúkọ rẹ̀ ń jẹ́ ọkùnrin tí yóò gbáṣú mẹ́wàá déédéé tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún ìkẹ́ ọkùnrin tó kéré òjọ́jọ́ jókòó mọ́mí ní kí o béèrè fún ọkùnrin tí yóò gbá bọ́ọ̀lù déédéé àti gbogbo ṣẹ̀kẹ́sùn lọ tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jókòó mọ́mí ní kí o béèrè fún bó bá wá tí ló tilẹ̀kùn lẹ́yìn ẹ̀bà gbogbo rẹ̀ àwọn tá sókè wáíwáí gbogbo rẹ̀ àwọn tá sókè dáadáa tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún tí peter náà ó gbẹ̀yìn ara ìdá oṣù tí ó wálẹ̀ déédéé gbogbo ara tó ti kú ò táútáú sí peter ní kí o béèrè fún ènìyàn tí ó lè sùn déédéé sí peter ní kí o béèrè fún inú kíkan inú dídùn yìí ń kọ́ sí peter ní kí o béèrè fún àtiwá tí ó lè ṣe pọ̀sẹ̀ déédéé peter ní kí o béèrè fún iléeṣẹ́ rálá fẹ̀sọ̀ ló ṣe ewé àtẹ̀kọ̀ ni wọ́n fi pò ó sí peter ní kí o béèrè fún tilẹ̀kùn lẹ́yìn ní kí o béèrè fún jókòó wọn bí ní kí o béèrè fún iléeṣẹ́ rálá fẹ̀sọ̀ ló ṣe iléeṣẹ́ rálá fẹ̀sọ̀ ló ṣe o. ẹ kú
kalẹ̀ gbogbo etí tó ń gbọ́ wa káàkiri ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó ń fẹ́ dé fún títí òwúrọ̀ aláyọ̀ tòní iléeṣẹ́ Ralac Ventures àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ abala tá a wà yìí láti jẹ́ ká mọ ibi tí àwọn nǹkan dé dúró àti àǹfààní tó wà lára ìwé àti egbò àti ọgbọ́n ìgbàlódé tí wọ́n fi ń pò ní iléeṣẹ́ wọn ẹnu oníkàn báyìí láti gbọ́ pọ̀n aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ralac Ventures wọ́n ti wà lórí ètò ẹ kú ojúmọ́ wà lájì. ẹ̀lú ẹ káàárọ̀ atọ́gùn. ẹ káàárọ̀ sà. àkúdédé wòye o. àdúpẹ́. ẹ̀lú. ẹ̀lú à ń gbọ́ yín. ọmọ nàìjíríà ń gbọ́ yín ketekete. àkúdédé wòye o. àdúpẹ́ o. àìsàn ò ní fi ara wa ṣe gbùgbé o mò ń kí gbogbo ọmọ nàìjíríà. ẹnì sọlẹ̀. mo ti wà ní ìlú àgọ́ ààrẹ látàná làwọn èèyàn ti ń pè mí ké ìgbà wo ni màá dé. àkọ́kọ́ mo kí gbogbo àwọn tí ń wá síléeṣẹ́ wa tí wọ́n ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run láti bàjẹ́ tí ń ṣe ètò àṣà àdáyébá ni wọ́n ti ń pè mí pé ìgbà wo ni déédéé aago mélòó mo dẹ̀ ti wà lọ́fíìsì kódà gan mo fi àwọn àlejò lẹ̀ nínú ilé mo fi wá ń bá yín sọ̀rọ̀ níta ń bí báyìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run gbogbo ẹni tí ó ti ń pè wá látọ̀jọ́ owóde ni láti ṣẹ̀pẹ̀tẹ̀rí ni láti àgọ́ àmọ́dù ni ẹ tètè máa bọ̀ wá ọjọ́ méjì péré náà la ní bí báyìí gbogbo òpèníjà yòówù tí ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara yín ọlọ́run ọba lọ́ba olóògùn òun ló lágbára lọ́dọ̀ ẹ má jà á fi wòsàn wa dọ́là àwa náà tẹ́ wá ń báyìí náà àjẹ́ nǹkan kan ọlọ́run ọba là ń rawọ́ sí ewé àtegbò tá a dẹ̀ ń já ọlọ́run ló ní gbogbo àwọn ohun tí ń jáde nílé iṣẹ́ wa pọ̀ gẹ́gẹ́ bí ìgbà àkọ́kọ́ ẹni tó bá ń gbọ́ mi ní ìgbà àkọ́kọ́ àná oríṣiríṣi product tó ń jáde ní ilé iṣẹ́ wa nítorí àwọn ńlá káyè wọ́n ní gbogbo oore téèyàn bá ní láyé èèyàn fẹ́ fi tìyẹn ní. ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ wà mẹ́ẹ̀ láti ìdájí lẹ ti jálẹ̀ jídébẹ̀ yẹn fún ìgbáyégbádùn ọmọ ènìyàn tó yẹ pé lómi wà lórí ibùsùn tó ń sùn lọ́wọ́ tó yẹ pé ẹ̀yin dẹ̀ ń sáré wá síbẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹ máa jẹ àǹfààní bẹ̀ ṣùgbọ́n ìrọ̀rùn tẹ nílò oore ẹ̀ ń dín satisfy àwọn èèyàn láti jẹ́ kí wọ́n máa jẹ ìgbádùn. láti jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń lọ láàrin ìlú. ó fẹ́ ti sìn yẹn ni kò pọ́sibù ẹ̀yẹn woru dókítà wa tí wọ́n gbé kinní yẹn kalẹ̀ ń sìn pé owó yẹn tó oúnjẹ ni wọ́n fẹ́ fi jẹ ni àbí kí ni wọ́n fẹ́ fi jẹ ẹ wá wo èèyàn tí ń tara sí pẹ́pẹ́m sàǹfààní káàkiri gbogbo ayé ọlọ́run ọba kó bá lékún karamọ́ wọn àti gbogbo oore wọn báni wọn ṣe da tẹ́ni wọn da ọlọ́njọ́ la ọ̀la wọn da jò nílò àti gbogbo etí tó ń gbọ́ sí pẹ́pẹ́m gbogbo ẹ̀yẹn tẹ́ ń gbọ́ mi ní ìlú àgọ́ rẹ̀ àwa ní ìlú àgọ́ rẹ̀ àti wà lọ́fíìsì ẹ má jà fìwòsàn wa dọ́là èyíkéyìí tẹ́ lè máa rí nínú ìpèníjà nínú àgọ́ ara ẹ̀já mójútó àlàáfíà ara wa ọ̀gá oore téèyàn fi wá oore òun làlàáfíà àwọn àgbàlagbà wọn ni wọ́n lówó ń lé yín oníwọ̀n òkun ẹ jẹ́ tí wọ́n lò súnmọ́ wọn ni àbáwọn oníwọ̀n òkun ẹ tí wọ́n ní ó ṣègbìyànjú kó lọ gbogbo òpèníjà téèyàn bá ní ẹ má jẹ́ àárí lẹ́ǹtì pé mo ti ṣègbìyànjú mo ti gbìyànjú látara ìgbìyànjú lèyìn ó fi rí àánú ọlọ́run tó ìgbìyànjú yòówù tí ó ti lè ṣe tó ń wò pé tí ó ti yóò ṣe ẹjá gbìyànjú ẹ máa bọ̀ wá ìwọ tó lárúgbó ńlẹ̀ pajápajá ọwọ́ ni pajápajá ẹsẹ̀ ni etí tó ń hó ni àìlèrin ni àbí kígbàyà máa sọ pìpìpìpìpì àbí àrùn prostate cancer tí àwọn bàbá wa ń pè ní sétọ̀ táwọn olóyìnbó ń pè ní block urinate tó yẹ pé èèyàn ò fẹ́ ṣẹ̀yọ bẹ̀tẹ̀ èèyàn ò ní rí ẹ̀yọ́ yẹn ṣe ìnira ni ó fẹ́ máa jẹ́ nínú gbogbo oore láyé àlàáfíà lọ̀gá oore tó ju gbogbo oore lọ ó ju owó lọ ó ju gbogbo ẹ̀ lọ kọ́lọ́wọ́n ọba gbogbo ẹ̀ ní ó wà ní dùbúlẹ̀ àtẹ̀ ó bá wọn fún ọ lálàáfíà gbogbo ẹni tí ń gbé kùdìẹ̀kùdìẹ̀ nínú àgọ́ ara ọlọ́run má jẹ́ ó kọ mánéjì tí ó fi kúrò ń bẹ́ o ọlọ́run má jẹ́ ó kọ mánéjì tí ó fi kúrò ń bẹ́ o kò sẹ́ni tí ò ní bọ́ọ̀tì ṣùgbọ́n náà ò ní jó owó wa àbí yálà iṣẹ́ ọwọ́ ló ti daṣẹ́lẹ̀ ni àbá ìrìnà kàwé ni àbá ìrìnà ka Quran ni àbá ìrìnà ka Bible ni àbí kéèyàn wọlé kí nǹkan máa di méjì nínú ilé àbí kéèyàn wọlé gbáyégé láàrin ìṣẹ́jú mẹ́wàá tí ò ní rí yẹn ẹ̀já mójútó àlàáfíà ara wa ẹ tètè máa bọ̀ sí iléeṣẹ́ wa ẹ̀yin náà ń ráwọn èèyàn tí wọ́n ń pè tí wọ́n ń gbìbù testimony àwa kọ́ la ṣe ọlọ́run ló ṣe ó ààtò yín gbà lé ọlọ́run ló gbà yín lẹ̀ gbọ́ ẹja ti gbogbo ọpẹ́ tó bá tó ní wá tó lágbára tó lèmi tí mò ń sọ̀rọ̀ yìí tó ní ké láàrin kájú ká pàdé kò sí ohun tí ó lè dá lára ọba ọ̀kan ṣoṣo òun ló ní agbára lọ́tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mi ní ìlú Ìṣẹ́yìn lọ́ndì 30 ọ̀ndì 31 ẹ̀yin náà máa jàǹfààní tí ẹja tètè dé ká gbé gbìyànjú gbogbo ìpèníjà yòówù tó ti ní tó ti ń wò ó ṣèbẹ́yìn náà ń gbọ́ àwọn tí ń give testimony wọ́n náà wà ó ń rí tiẹ̀ náà gbà
ọlọ́run ọba ló lágbára lọ́dọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí máa ń sọ àti jáde ń ta mọ̀ tá a bá lọ́dọ̀ àwọn tó bí wa àríláìbù lé lórí o àtúnjáde èyí tá a níyẹn àpamọ́ àwa ń tẹríba àti forí gbogbo ilẹ̀ áfíríkà káàkiri lọ àwa gba ewékewé àgbà egbò àwa milanjẹ papọ̀ bí àtàwọn faransé àwa sọ ọ́ dẹ̀yọ̀ kan làwa fi ń mi ṣe àwọn amáráléwé lára rẹ̀ ní gẹ́tọ̀ gbàmúge tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí ọ̀pẹ́ inú tó ń kẹni inú tó ń rún yálà àbí wọ́n fẹ́ salágbàtà wa tó máa jẹ́ ìgbà àkọ́kọ́ bákan náà ńlá ní gẹ́tọ̀ sweet bitter òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń ròyìn ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú kíní ìṣòpọ̀ láwùjọ wa ẹ̀rí láti bi ọwọ́ ìgbàròkó wákè kò sí ìpèníjà láti bi ìgbàròkó sísàlẹ̀ ìpèníjà ẹ̀ṣẹ̀ pọ̀ ẹlòmíràn máa ní àbẹ́jẹ́ òde rẹ̀ ni ẹlòmíràn máa ní pín sòun bí pajápajá ẹlòmíì yóò máa ní nínú sẹlówà kò dé bí inú egun nínú sẹni bíi kéèyàn kọ́lé kéèyàn gbáyárìn ní ọ̀rọ̀ iṣẹ́ jẹ́ nínú àgọ́ ara tí ẹ̀jẹ̀ ò bá ti débi wáyà tí ẹ̀ ta sílé iná ò lè tán bẹ́ẹ̀ náà ní sẹ́rí nínú àgọ́ ara gbogbo ẹ̀yin tẹ́ ti dàgbàlagbà tí kìíní yẹn gbé àbáwàtà wà lọ́dọ̀ èèwà sàgbàlagbà ní kẹ́ni ń ṣe o àbí wọ níyàwó ọlọ́jọ́ tó ti pẹ́ primary infertility wà secondary infertility wà èyíkéyìí tí ì bá jẹ́ ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀ náà kọ́ lọ fà lóòótọ́ abínú ẹni ń bẹ èèyàn kéèyàn ń bẹ wọ́n ní kò sẹ́dá kan tí ò ní kanú olójú ẹni ó lè ṣe é ni gẹ́gẹ́ bí àdámọ́ èèyàn ẹ̀já gbìyànjú ká dìde ká máa wá jẹ àǹfààní yìí ọjọ́ méjì péré la ní nílùú àgọ́ rẹ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run bákan náà la ní ẹ máa rámọ òun ló ń ṣiṣẹ́ fún oríkèéríkèé ara tó ń roni ọwọ́ ń kú ẹsẹ̀ ń kú bákan náà la ní oníwóró tó ń ṣiṣẹ́ fún àìsàn kéèyàn máa tẹ̀yọ́ bákan náà la lóníwóró tó ń ṣiṣẹ́ fún àìsàn ìfúnpá gíga làwa ní kó mọ́lẹ̀ swift plotter òun ló ń ṣiṣẹ́ fún gbogbo gẹ̀rẹ́gẹ́dẹ́ inú àìlè ṣègbọ̀nsẹ̀ dáadáa bákan náà làwa ní ilẹ̀kùn lẹ́yìn ìsọlédayọ̀ gbogbo òwò ẹlẹgbẹ́ mi gbogbo òwò ọkùnrin tó yẹ pé ìmúkúmu ló ń mu ẹja padà nídìí ilẹ̀ tí ó ta su ká mú ewé àtegbò tí wọ́n fi bí wa tá à ń lò lọ́jọ́ tó ti bọ́ sẹ́yìn bí 40 ọdún kankan ẹ̀sọ́nù ilé káàárọ̀ òjìire tí ẹ̀ máa jí tí ò ní fàgbó tẹ́lẹ̀ ẹnu ní tí ìrílẹ̀ ọ̀hún àwọn ọ̀yá wa ń gbọ́ mi nínú ilé tó lè jẹ́rìí sọ̀rọ̀ yìí lásìkò ọ̀gbìn tìta wà yìí kò sẹ́ni tí ó lọ́mọ kékeré lọ́dọ̀ tí wọn ò ní lo àgbolẹ̀ tútù fún bákan náà àwọn kìnnìkan tí ń bẹ lọ́dọ̀ àwọn ìyá wa tí wọ́n ń pè ń pẹ̀bẹ̀ wọ́n fi gba ọ̀rá gbáyà wọ́n fi ra gbogbo ẹ̀ nígbà tá a ti da àṣà àti ṣe wá nù náà nìpèníjọ oríṣiríṣi bí ṣe ń yọ bẹ́ẹ̀ máa rí ọmọ ọdún tí ò tí ju ọmọ ọdún mẹ́tẹ lọ wọ́n máa ní onípèníjà nínú inú bẹ́ẹ̀ máa rí ọmọ ọdún tí ò tí ju ọmọ ọdún méjì lọ wọ́n ní ó lè ní kídìní ó lè ní kíní èyíkéyìí tí ì bá jẹ́ nínú àgọ́ ara yín ẹ má jà kó san wá dọ́là o ẹjẹ́ amúgíró ẹjẹ́ padà sílé ewé àtegbò àwọn orílẹ̀-èdè kan bẹ tí wọn ò lè ṣe láti má lo ewé àtegbò àtàìsàn àtàrùn ọlọ́run ní ti sẹ́ni kọ̀ọ̀kan wa o àbí yálà ìpèníjà ojú ni wọ́n ní ìhun ẹni ìyún mi ní ìwà mi ní àbí ń wò bí kurukuru èyí tó bá ti pọ̀ àwọn èkó ń tọ́jú rẹ̀ o ṣùgbọ́n ń wò bí kurukuru ó yún yẹn ẹ ti lọ ṣàyẹ̀wò wọn ní kátàrẹ́ẹ̀tì ní àbí glaucoma ẹ máa bọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run á lò wá ní sábàtì sẹ́yìn náà máa dúpẹ́ ayọ̀ tó nẹ́mbà tẹ́ pè wá sí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pè àbẹ́yìn tẹ́ ti ń gbọ́ wa tẹ́ ti pè wá látànà torí àwọn èèyàn ti wà nílẹ̀ tí wọ́n ti dókun mọ́ kàn wá lo àǹfààní yẹn ká tún fi dá àwọn ọmọ nàìjíríà ní 090 090 27 27 24 24 91 91 06 06 090 090 27 27 24 24 91 91 06 06 ẹlẹ́kejì 090 090 63 63 82 82 23 23 70 70 090 63 63 82 82 hello 23 70 hello hello atọ́gùn alhaji atọ́gùn òní àti ọjọ́ wo lẹ́ẹ̀fi wà ní ìlú àgọ́ ààrẹ èní àlàmísì tí ń jẹ́ on the 28 àtọ̀là jímọ̀ tí ń jẹ́ on the 29 nǹkan on the 30 a wà nílùú sẹ́yìn on the 31 a wà nílùú sẹ́yìn. tó
àwọn ènìyàn. so on the one a ti padà sí ìlú òkè o gẹ́gẹ́ bí àwọn tó fẹ́ rí wa ṣùgbọ́n gbogbo ọ́fíìsì wa wà àwọn èèyàn wà ń bẹ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wà ń bẹ tá a ti ṣe oògùn nítorí iléeṣẹ́ Ralac á ṣe àyẹ̀wò fún yẹn ẹ̀ẹ́dẹ̀ bá àwọn oògùn wa tá a ti tò bíi ṣọ́ọ̀bù oògùn ègbó ni kò sí lọ mẹ́bọ wá kò sí lọ mẹ́rin wá kò sí lọ gbé kíníkẹ́ sóríta kò sí lọ mú àgbọn wá ní iléeṣẹ́ tiwa. àyẹ̀wò tìgbàlódé tá a yẹ fún páwò tá a yẹ gbogbo ẹ̀ wò a ti kó àwọn machine dé lóríṣiríṣi tí ó ṣe àtọ́nà gbogbo ibi tí pèníjà yẹn wà. nǹkan tí à ń sọ ni wípé ẹ kì í ṣe àyẹ̀wò wípé àyẹ̀wò tó ní í ṣe pẹ̀lú. ó yá tọ́ bomi. tọ́ bomi ẹ gbómi kalẹ̀. jẹ́ ń tẹ́yọ̀ rẹ̀ fún ọ. kò tí nǹkan kan tó jọ níléeṣẹ́ wa tó kù. oògùn pọ́nbélé ni ẹ̀ ń tà ní iléeṣẹ́ oògùn yìí. ewé àtegbò pọ́nbélé là ń lò níléeṣẹ́ wa. kí ni káwọn ènìyàn máa mú bọ̀ wá sí ìlú àgọ́ àrẹ gbogbo àwọn ìlú tó wà káàkiri àyíká àgọ́ àrẹ. ẹ mà ṣe àtọkùn tí wọ́n bá ti ń bọ̀ owó tí wọ́n fi gba káàdì àtowó tí wọ́n fi ṣe àyẹ̀wò ara wọn àtowó tí wọ́n dẹ̀ fi lo oògùn tó oògùn yẹn ti wà lẹ́jẹ̀ wọn onírúurú olómi ń bẹ oníwọ̀ra ń bẹ oríṣiríṣi onílẹ́búlẹ́bú ń bẹ oníwóró ń bẹ àti ṣe gbogbo ẹ̀ lẹ́jẹ̀ wọn. ohun tí a fi ń ké tẹ̀tẹ̀ náà ni pé ní gbogbo ohun tí ń jẹ́ àtisú àti gbogbo káńsù tó so mọ́ gbogbo òkè ògùn bíi káńsù 10 tá a bá ń wò tá a bá yọ kájọlà ìwájọwà àti sẹ́yìn káńsù 7 ló so mọ́ bíi títí dé ìgbẹ́tì. tó fi dé ọlọ́runṣògo àti ìrẹ́pọ̀. a ṣe fi ibùdó kó sí bíbá yìí pé ọjọ́ méjì yìí káwọn èèyàn ṣe máa jẹ àǹfààní nítorí àwọn àgbàlagbà wọn ní lè ṣe kìnnìkan ní jẹ́ obìnrin ní òjé kọkùnrin ó ní kìnnìkan ẹgbáyà. so ohun tó ń ṣokùnfà rẹ̀ láti wá mú ọjọ́ méjì pé èní àtọ̀lá alámísì tí bá ń gbẹ̀yìn oṣù àti jímọ̀ tí bá ń gbẹ̀yìn oṣù káwọn èèyàn wa ní àtizó Taki West Ìgbòho Kìsí ìjẹ́kì káwọn ọmọ àti àlùbáríkà ewé àtegbò tọ́lọ́run ọba ti dá tó ti fi ìbùkún sí láti tọjọ́ tó ti pẹ́ bẹ́ẹ̀ bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní ewé àtegbò ibi tí wọ́n ti bí wa ní ó láǹfààní nínú àgọ́ ara wa ju gbogbo lọ kọ́lọ́run ọba kó má fa rẹ̀ ṣe wá kó má fi gùn sí ẹni tí ó kàn tí ó fi kàn wá eléyìí kó máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn èèyàn wa tí ń gbọ́ wa fún ìdáàbòbò àgọ́ ara tó bá ṣe pọ́ ọmọ ọkùnrin ni wọ́n lọ já ewé ewúro 9 tó bá yẹ kọ́ ọmọ obìnrin ni kí wọ́n já ewé ewúro 7 eléyìí yóò máa dáàbò bo gbogbo àwọn ìpèníjà nínú àgọ́ ara wa kò dẹ̀ ní jẹ́ kí àìsàn wọnú àgọ́ ara wa. báwo ni kí wọ́n ti ṣe. ewé ewúro tí mo wí wọ́n máa ṣe é ní ẹ̀fọ́ ẹlẹ́gùsí ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọrú àtàlùbọ́sà wọn ò ní ìṣebẹ̀ ni wọ́n á fi sí wọn ò ní fi ìṣebẹ̀ tìgbàlódé tí à ń fi sí yẹn kó má dàbí polówó ìṣebẹ̀ ni wọ́n fi sí wọ́n dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ ọrú àtàlùbọ́sà wọ́n bá rẹ́jà kún ó fi ṣàbédé wọ́n èèyàn máa jẹ́ lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ ewé ewúro táwa wí yẹn tó bá jọ́kùnrin 9 ni wọ́n máa já wọn ò ní gbó wọn ò dẹ̀ ní bọ̀ wọ́n kàn gé ni wọ́n ṣe lẹ́fẹ̀ẹ́ ẹlẹ́gùsí yóò máa pa gbogbo àwọn kẹ́míkà tá à ń jẹ. ṣé kí wọ́n kó jẹ lásán ni àbí kí wọ́n fi oúnjẹ kẹ lò. ó fi jẹun ni atọ́kùn. wọ́n lè fi jẹ fùfú. kò sí ojú wo lè fi jẹ. àbí kí wọ́n fi jẹ kọ́. ẹ rí i pé nínú àwọn ẹ̀yà wa ẹ̀yà tí wọ́n pín sórí ọ̀nà 3 lórílẹ̀‐èdè yìí ẹ̀yà Haúsá ẹ̀yà Yorùbá àtàwọn ẹ̀yà kẹta wa ẹ rí i pé nínú gbogbo oúnjẹ wọn ọ̀n lè má fi ewúro sínú oúnjẹ tí wọ́n máa jẹ kódà gan tí ó bá dà sí odò èyí tí wọ́n jẹ títí dọdún tí ń bọ̀ wọ́n ti jálẹ̀ tí wọ́n ta wọ́n máa fi túnú ọbẹ̀ ó dá nínú àgọ́ ara wa tó dẹ̀ jẹ́ pé ń ṣe ara lóore tó pọ̀ kọ́lọ́wọ́n ọba kó má fi àìsẹ̀ ṣe wa kò sí ìwọ́n kan tí ń bí wàhálà nínú àgọ́ ara wa gbogbo àwọn oúnjẹ wa àtijọ́ tá a jẹ mọ́ ní ń dá wàhálà lẹ̀ ẹ máa worú ilẹ̀ Yorùbá yìí nílẹ̀ Yorùbá ẹ máa worú ẹ̀wà ta nílẹ̀ Yorùbá tá a bá kà ń lọ bí 7 òsì ní bẹ́ẹ̀ nítorí àsìkò aláàjì ọláyẹmí òyìnlékè fẹ́ béèrè ìbéèrè kan nítorí pé ayọ̀ǹda yín. aláàjì etí mo kìí ṣe béèrè mo fẹ́ pe àkíyèsí àwọn èèyàn wá sí nǹkan kan nítorí à ń sọ̀rọ̀ ń pa oògùn à ń sọ̀rọ̀ ń pa ewé àtegbò kìí ṣe pé wọ́n wà á dé ọ̀dọ̀ aláàjì ìhàn òbí yín mo fẹ́ yìnbọn náà fáwọn èèyàn ní kí pé wọ́n wà á dé iléeṣẹ́ Ralac ní àgọ́ ààrẹ láàárọ̀ yìí wọ́n wà á máa dì kànáfùrù rèé eléyìí ilẹ̀ fi tẹ́lẹ̀ eléyìí ilẹ̀ fi tẹ́lẹ̀ ẹ ti pákéjì àwọn ewé àtegbò yìí nílànà ti ìgbàlódé tí ò sì ní sí pé bóyá wọn overdose àbí wọn ò lò tó bí wọn ó ṣe lò gbogbo ẹ ti wà lára ẹ. bẹ́ẹ̀ni. ọ̀dà aláàjì ayọ̀ǹda yín báyìí. ẹ̀sìn àtọkùn.
ọlọ́run ò ní jẹ́ sọ̀rọ̀ sọ àmín iwájú iwájú lọ́pẹ́ bíi ti yóò máa retí o àmín ẹ̀ ń sìn ẹ̀ ni wọ́n sìn ẹ̀yin náà ọlọ́run wa ní wọlé ẹsẹ̀ sípù àmín kò ní bá kájọlá jẹ́ Àmín. àti gbogbo òkè ògùn kò dẹ̀ ní bàálù sẹ́ǹjẹ́ Àmín. àti gbogbo òkè ògùn lápapọ̀ Àmín. àti gbogbo ọ̀yọ́ tètè lápapọ̀ Àmín. àti gbogbo ọmọ nàìjíríà a máa retí Ẹ ṣé o. àìsàn ní fiwá sáyé ilé àgọ́ ara wa àmín ó dàbọ̀ gbogbo ọmọ ẹ nàìjíríà. ṣé ó dàbọ̀ alájì fún àwọn tí wọ́n ẹ̀sẹ̀ ń gbẹ́ wa ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sí iléeṣẹ́ Ralac Ventures lẹ́ẹ̀kan sí 090 090 27 27 24 24 91 91 06 06 090 090 27 27 24 24 91 91 06 06 tàbí 090 090 63 63 82 82 23 23 70 70 090 090 63 63 82 82 23 23 70. 70. ó tún ti dé òkìlódé ògùn yìí ni ògùn wo ni tilẹ̀kùn lẹ́yìn jogun omi gbàmóge ẹ máa ra mọ́ sweet bitter kó mọ́lẹ̀ okay now ara ríro kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ẹyin dídùn kẹjẹgbẹ rámọ ni kò béèrè fún ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe tàbí èyí tó dẹnu kọlẹ̀ jogun omi ni kò béèrè ọ̀pá tí yóò kẹlẹ̀ dáadáa tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe inú kíkan inú dídùn gbàmóge ni ó béèrè fún àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ gbàmóge ni ó béèrè fún ìkẹ́ oṣù ségesège gbàmóge ni ó béèrè fún ara kíkan ara dídùn sweet bitter ní kò béèrè orí fífọ́ kẹ̀jẹ̀gbẹ̀ sweet bitter ní kò béèrè ọ̀sà tí kẹ̀jẹ̀gbẹ̀ sweet bitter ní kò béèrè àlèṣègbè ọ̀sẹ̀ bó ti tó kó mọ́lẹ̀ ní kò béèrè fún Ralac Ventures ló ṣe ewé àtẹ̀kọ́ wọ́n fi pò ókè 090 27 24 91 06 090 63 82 23 70 tilẹ̀kùn lẹ́yìn ni o jogun omi mara mọ́ kó mọ́lẹ̀ sweet bitter Ralac Ventures ló ṣe ewé àtẹ̀gbò okay now ó ti yá 090 27 24 91 06 090 63 82 23 70 tilẹ̀kùn lẹ́yìn ló lè ṣe jogun omi ni kò béèrè sí títà ló lè ṣe. ẹ káàbọ̀ padà láti olú-iléeṣẹ́ Ralac Ventures láṣẹ Ìdùmarè àìsàn tó gbóògùn àtẹ̀yí tí ò gbóògùn kò ní í ṣe wá o láṣẹ Ọlọ́run aláwòrán bí àmì nìkan ọ̀ràn ìgbésẹ̀ ni a gbé níbí yìí láò ti ṣẹnu ní déédéé síbí lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ tòní a ó lọ lónìí a ó ṣètún padà ní ọ̀la ẹ ti mọ̀ yí pé ojoojúmọ́ ni a ṣe kìnìún ọ̀hún ká máa fi léyìí ká máa fi dágbére àbí. bẹ́ẹ̀ ni ká máa dúpẹ́ lọ́wọ́ oníyan ká sì appreciate ọlọ́bẹ̀ náà ẹ̀yin tẹ́ ẹ bá wa jánà ẹ̀ mọ̀ ṣe òun ẹ kú àìbínú láti àti àárọ̀ tá a ti bẹ̀rẹ̀ tá a ti ka kìnìún ọ̀hún sí yín létí lọ́kọ̀ọ̀kan ìjèjì ohun wa lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kò ní kan létí yín o ẹ̀yin náà ẹ̀ sì ní gbọ́ sódì títí di àkókò kan náà ní àárọ̀ la tẹ́ mọ́ pàdé wa lórí àkọ́tún ètò àjímúná èmi á máa sọ kinní kan pé ọba àfinihàn fáyé lọ́lọ́run ọba lónìí àti lọ́jọ́ gbogbo Ọlọ́run ọba dákunjọ́ fi mí àtàwọn olólùfẹ́ mi hàn fáyé ni o má fi ayé hàn wá títí di àkókò kan náà ní àárọ̀ ọ̀la ire àti àánú nìkan láàyè gbà o láti máa tọ̀ wá lẹ́yìn Ọláyẹmí Oyèlékè ló kọ tèmi ó dàbọ̀. tó ẹjẹ́ àjọ pàdé tó bá di aago 10 sí aago 11 lórí ètò Ọdẹ́ńpẹ̀tù abẹ́rẹ́kẹ́rẹ́ àdé ìgbìtẹ́ lórúkọ mi mọ̀ ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò máa ṣàì gbémi débẹ̀ dandan ìpàdé wa yóò máa tún di ọ̀la o ẹ kú kalẹ̀.
Ibi tí ẹ lè máa rí àwọn ọjà wa káàkiri ní ìlú Ṣakí, ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Ninola, bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Sulaiman Ogidingbo roundabout, bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alhaji Nesruddin Itataba, bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Albisra. Tí ẹ bá dé ìlú Àgáọ̀rẹ́, ó wà ní ọ̀dọ̀ ya Sukurat, ó dẹ̀ wà ní ọ̀dọ̀ ya Lukman. Nílùú Adó-Àwáyé, ó wà lọ́dọ̀ Sakirat Adéṣeun, ó wà lọ́dọ̀ Ìyá Ishat, ó wà lọ́dọ̀ Ìyé Èjìdé, ó wà lọ́dọ̀ Mọ́mì Henry nílùú Adó-Àwáyé. Nílùú Ọ̀kákà, ó wà lọ́dọ̀ ọmọ yóòjó onígàrí, ó wà lọ́dọ̀ Ẹ̀mílójú, ó wà lọ́dọ̀ Àyìnà Ìyá Ńlá. Nílùú Ayétòrò Òkè, ó wà lọ́dọ̀ Díkìn Àyẹ́lékè. Nílùú Pàpó, ó wà lọ́dọ̀ Àjọkẹ́ aya Ọba Lọ́la. Nílùú Odò Ògún, ó wà lọ́dọ̀ Ìyá Kàbírá. Nílùú Òkè Àmù, ó wà lọ́dọ̀ Ìyá Wàlíàt. Nílùú Sábẹ̀, ó wà lọ́dọ̀ Ìyá Búkì, ó wà lọ́dọ̀ Hope Restaurant. Nílùú Agúnrege, ó wà lọ́dọ̀ Olórí, ó wà lọ́dọ̀ Ìyá Múmínẹ́t. Nílùú Báàsì, ó wà lọ́dọ̀ Ìyálájẹ́ ìlú Báàsì. Nílùú Òkèò, ó wà lọ́dọ̀ Olóyè opposite Òkèò Gẹ̀nẹ́ Grammar School. Ó wà lọ́dọ̀ Mọ́mì Mary Ológun along Megatop Hotel Òkèò. Ó wà lọ́dọ̀ Lady B. Ó wà lọ́dọ̀ Sunday opposite First Baptist Church. Ó wà lọ́dọ̀ Mọ́mì Sukurat Arẹ́gbẹ́ṣọlá Compound. Nílùú Gànà, ó wà lọ́dọ̀ Ìyáfàlì. Ó wà lọ́dọ̀ Ramot Asibunala. Ó wà lọ́dọ̀ Olúwatóbi Medicine Store Òkè Àdúà. Nílùú Ìlúà, ó wà lọ́dọ̀ Mọ́mì Esther ilé bàbá Bínáwọlé nílùú Ìlúà. Nílùú Kìsí, ó wà lọ́dọ̀ Àmọ́ Medicine Store. Nílùú Ẹlẹ́kọ̀kan, ó wà lọ́dọ̀ Ìyá Adéolú lẹ́lẹ́kọ̀kan. Nílùú Ìwérélé, ó wà lọ́dọ̀ Bísọ́lá Ìtàsá Road. Ó wà lọ́dọ̀ Mọ́mì Dáre opposite CAC Òkèayọ̀. Ó wà lọ́dọ̀ Hallelujah House Roadblock. Ó wà lọ́dọ̀ Ìyá Abdullahi. Ó wà lọ́dọ̀ Akin Taylor. Ó wà lọ́dọ̀ ìyàwó Àfáà Gentle Òkèọlá. Nílùú Ìlàjílé, ó wà lọ́dọ̀ Alhaja Bashrat. Nílùú Jio, ó wà lọ́dọ̀ Bàbá Bọ́sẹ̀. Nílùú Ayétòrò Olé, ó wà lọ́dọ̀ Channel 10. Nílùú Òtù, ó wà lọ́dọ̀ Madam Ọlájùmọ̀kẹ́ Olórí Wasco number 2 Olasco Street. Ó wà lọ́dọ̀ Àjọkẹ́ Ọlọ́tí. Nílùú Ìràwọ̀, ó wà lọ́dọ̀ Ìyáwẹ́rẹ́. Ó wà lọ́dọ̀ Olórí Ajoríwin. Ó wà lọ́dọ̀ Orísunmibáre. Ní ìlú Ìsẹ́yìn, ó wà lọ́dọ̀ Ayọ̀nítèmi Òde Lálùbí. Ó wà lọ́dọ̀ Ìyá Zainab ní Òde Abẹ́sẹ̀. Ó wà lọ́dọ̀ Jamiu ní Òkè Àláfíà níwájú ilé Baba 77. Ó wà lọ́dọ̀ ìyàwó Baba Chaja. Bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Alájà ní ilé Ìbàdàn nígbà. Bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Ìyá Ọ̀ládélé ní Gbógà. Ẹ lọ sí ọ̀dọ̀ Ìyá Àbèjì ní Gbógà. Bákan náà ẹ lọ sí ọ̀dọ̀ Ìyá Àlàdé ní Adájọ́. Ẹ lọ sí Túdé. Ẹ lọ sí ọ̀dọ̀ Ìyá Kọ́dù ní Túdé. Bákan náà ẹ lọ sí Nísẹ̀lélé. Ẹ lọ sí ọ̀dọ̀ Bàsókà Nísẹ̀lélé. Ògùn wa wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè wá ní ìlú Ọ̀kákà, ògùn wa ti wà ní ọ̀dọ̀ ọmọ yóòjó onígàrí ní ẹ̀yìn mọ́sálásí Jímọ̀. Pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń pè wá ní ìlú Òtù, ẹ lọ síbẹ̀, ògùn wa ti wà ń bẹ̀. Bákan náà ní ìlú Ayétẹ̀, ó wà lọ́dọ̀ Kọ́hìndé ìyàwó olóṣòrì ní church headquarter ní ìlú Ayétẹ̀. Bákan náà ní ìlú Gàngàn, ó wà lọ́dọ̀ Olúkògàn bàbá Cecilia nílé Ìlàkù nílùú Gàngàn. Bákan náà ní ìlú Òkè Òyìn bíbáyìí, ẹ lọ sọ́dọ̀ Mọ́mì Abdulsamad lẹ́gbẹ̀ẹ́ Ẹlẹ́yà Olóògùn. Bákan náà ní ìlú Òkè Òyìn, lọ sí ọ̀dọ̀ Mọ́mì Mary Olóògùn along Megatop Hotel, ó ti wà ń bẹ̀rẹ̀ tí ó ra OCC. Bákan náà ní ìlú Tápà, ẹ lọ sọ́dọ̀ Àfáà Jamiu Olóògùn nísàlẹ̀ Ẹ̀kìn area ní Tápà. Bákan náà ní ìlú Ìlérò, ẹ lọ sọ́dọ̀ ìyàwó pásítọ̀ lẹ́gbẹ̀ẹ́ Àríyá Sound System nílùú Ìlérò. Bákan náà ní ìlú Ìlérò, ẹ lọ sọ́dọ̀ ìyàwó Bíọ́lá Ẹlẹ́yin. Ẹ̀yin tẹ́ ń gbé ní ìlú Ìgbòrà, ẹ lọ sọ́dọ̀ Ìbálòlúwa Pharmacy Store Old Filling Station ọjà Ìgbòrà. Ní ìlú Ìgbòrà, ẹ lọ sọ́dọ̀ Mọ́mì Firdaus nílé Abdul ní Òkè Odò, ògùn wa ti wà ń bẹ̀. Bákan náà ní iwájú ìjò, ẹ̀yin tẹ́ ń gbé ní iwájú ìjò, ẹ lọ sí ọ̀dọ̀ Balkis Ìyálájé ní Abídógún níbùdó Yẹ́lò. Bákan náà ní ìlú Òkè Òyìn báyìí, ẹ lọ sọ́dọ̀ Elias ọmọ Sunday ilé Máyọ̀ ní Ìṣíà. Ẹ lọ sí ọ̀dọ̀ Ọláìyá Mercy Store ní Ṣẹ̀pẹ̀tẹ̀rí, ògùn wa ti wà ń bẹ̀. Bákan náà ní ọ̀dọ̀ Àfáà Àfíìsì iwájú táwọn Ṣẹ̀pẹ̀tẹ̀rí, ògùn wa ti wà ń bẹ̀. Bákan náà lọ sí ọ̀dọ̀ Alájà Sàráfà Adékànbí ní ìlú Àwáyé, ògùn wa ti wà ń bẹ̀. Gbẹ̀yìn tẹ́ ń lọ síbẹ̀, ògùn wa ti wà ń bẹ̀. Ẹ lọ sí ọ̀dọ̀ Ìyá Àbíjì Olóògùn ní Akọ̀yà Abálẹ̀, ògùn wa ti wà ń bẹ̀. Bákan náà ní ìlú Òkè ẹ lọ sí ọ̀dọ̀ Àfáà ní ìlú Kìtìlọ́pẹ́ Mercy Store Òkè Ọjà Gbọ́dọ̀ ní ìlú Òkè. Bákan náà ní ìlú Èrúwà, ẹ lọ sí ọ̀dọ̀ Mọ́mì Victor Olóògùn ní Ṣàngó ní Suzuki area. Bákan náà ní ìlú Òkè ẹ lọ sọ́dọ̀ Mọ́mì Lọ́lá ní Glory, ògùn wa ti wà ń bẹ̀. Ní ìlú Ayítẹ̀, ẹ lọ sọ́dọ̀ Àjàrà ìyàwó Kókè wọn nílé Ajísáfẹ́ nílùú Ayítẹ̀. Gbogbo ẹ̀mí ìyàmú tí ẹ̀gbọ́n mi ní ìlú Òkè ẹ lọ sí ọ̀dọ̀ Ẹlẹ́yà Olóògùn, ògùn wa ti wà ń bẹ̀ níwájú St Michael ní ìlú Òkè. Bákan náà ní ìlú Òkè ẹ lọ sí ọ̀dọ̀ Ìyá Abdulmalik
ní DHS ní opposite babajira carros. Bákan náà ní ìlú Ọ̀fẹ́ Ìgbò ẹ lọ sí ọ̀dọ̀ ìyá Kàbẹ́yà ní ìlú Ọ̀fẹ́ Ìgbò Ògùn wa ti wà ń bẹ̀. Bákan náà ní ìlú Ìgbọ̀ngàn ẹ lọ sí ọ̀dọ̀ ọba Sẹ̀mẹ̀ ní Òkè Ọlá náà ní ibùdó Musa Ògùn wa ti wà ní ọ̀dọ̀ ìyá Àbèjì ní ọjà àgbẹ̀ ní ibùdó Musa. Bákan náà ní Ìwéré Òkè Ògùn wa ti wà lọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa o. Nọ́mbà tẹ́ pè á sí ni 09027249106. Àìsàn tí ó gbé ìwọ̀n Ọlọ́run ní ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa. Gbogbo ẹni tó bá fẹ́ ṣe alágbàtà wa ẹ tètè ẹ jáde máa. Sip 89.1 FM. Your grace and mercy. The Grace and Mercy Tabernacle aládùúrà wọ́n ń pe gbogbo ènìyàn síbi gbígun orí òkè Básánì ní ìlú Ìgànná ní ìjọba ìbílẹ̀ Ìwájọwà nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀sán mẹ́ta òru mẹ́ta tó kún fún agbára Ọlọ́run alààyè ìdè yóò já ogun ọjọ́ pípẹ́ yóò di owó ìgbàgbé olóyún ọjọ́ pípẹ́ yóò bí tibitire ìyá àgàn yóò di ìyá àbíyè gbogbo ènìyàn ẹ wá bá Ọlọ́run alààyè pàdé lórí òkè Básánì kẹ́ ẹ gba agbára ọ̀tun lọ́dọ̀ Ọlọ́run alèwílẹ̀ ṣe tó ní gbogbo agbára ní ìkáwọ́ àkòrí orí òkè Básánì